Adamo, Adamo, Alilori. Adamo, Adamo, Alilori. Adamo, Adamo, Alilori. Adamo, Adamo, Alilori. Adamo, Alilori. Adamo, Adamo, Alilori. Adamo, Adamo, Alilori. Adamo, Adamo, Alilori. Ìrẹ́mọ̀tẹ́ Olúwa lọ́wọ́ ọlọ́lá. Mo tẹ́wọ́ ní méjèèjì sí ẹniwájú. Wọ́n dàbí ọba bẹ̀rẹ̀ wọ́n wọ́n mọ̀. Ìṣèwọ́ Ádámà ṣáni kí wọ́n jẹ́. Má ṣe fún mi lọ́mọ bàjẹ́ rí mú mi. Adamo, Ohun tó wà lẹ́nu ẹ̀ ló lè fẹnu sọ. Ìwọ fà lẹ́nu ní Yorùbá máa ń wí. Wọ́n bú ẹ ó pé tọ́kì ṣálọ fẹ́ bí. Ọmọ bí Ádámà lọ́wọ́ mi bí. Ọmọ tó máa kókó sí lámú mi ga ní. Adamo, Adamo, Alilori. Adamo, Adamo, Alilori. Ẹ̀gbọ́n náà. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. الحمد لله رب العالمين، والصلاة والسلام على رسولنا الأمين سيدنا ومرشدنا ومولانا محمد صلى الله عليه وسلم وعلى آله الطيبين الطاهرين وعلى أصحابه على الإيمان والهدى والتقى. وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله صلى الله عليه وسلم. أما بعد، وأقول لكم أيها المشاهدين الكرام في كل مكان في أنحاء العالم، السلام عليكم ورحمة الله تعالى وبركاته. Adúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run, ọba tí ó mà wá tó sì mà wá, ọba tí ó ní gbogbo àgbáyé tí ò sí nǹkan kan tó pamọ́ fún Ọlọ́run. Ọba yìí náà ni ọba tá ń dúpẹ́ fún látara wípé ó ṣẹ́ wa kù sórí Islam, torí pé ó pọ̀ lẹ́ni tí máa bá Islam jí tí Islam ò ní bá sùn, ó sì pọ̀ ní ẹni tí máa bá Islam sùn tí Islam ò ní bá jí. Ọlọ́run tí ò ṣe tiwa bẹ́ẹ̀, a dúpẹ́ lọ́dọ̀ ọba náà. Àwa bẹ̀ ọba náà pé kó dákun kó má jẹ́ kí tiwa rí bẹ́ẹ̀ láéláé. La ilaha illallah Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. Àwa tọrọ ìkẹ́gẹ́ fún aṣáájú wa Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, pé ìkẹ́ àtọ́lá Ọlọ́run kó máa bá Ànábì kó sì máa bá àwọn ará ilé rẹ̀ láwọn tí wọ́n já sí pé ẹni mímọ́ ni wọ́n,
Ọlọ́run fúnra rẹ̀ ló ṣe wọ́n lẹ́ni mímọ́ tó sì fún wa ní ìjúwe inú Al-Qur'ani wípé òun fọ̀ wọ́n mọ́ tí wọ́n sì jáwọn èèyàn dáadáa. Ọlọ́run dákun bá wa ṣàlékún ìkẹ́ rẹ̀ kó bá wa ṣàlékún ìgẹ̀ rẹ̀ fún wa, kó bá wa ṣàlékún ìkẹ́ rẹ̀ àlékún ìgẹ̀ rẹ̀ fáwọn tí wọ́n jẹ́ sàhábà Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam, láwọn tí Ọlọ́run bá fi mọ̀nà tó sì fún wọn lápọ́nlé, láwọn tí wọ́n níbẹ̀rù Ọlọ́run. Ọlọ́run dákun bá wa kẹ́ wọn kó bá wa ṣíjú àánú wọn. Àwa tara bá ní à ń tọrọ ọ̀kẹ́, à ń tọrọ ọ̀gẹ̀ fún àwọn tí wọ́n fi ẹ̀kọ́ mọ̀ wá, tá a fi mọ bẹ́kọ̀ ti dùn tó àti bẹ́kọ̀ ti lálàáfíà tó, látòrí Maulana Fadilatu Sheikh Adam Abdullahi Al-Ilori, Sheikhul Islam Al-Allamatu As-Sudani Al-Ifriqi alladhi huwa qiblatul irfan rahimahullahu ta'ala. Ọlọ́run dákun bá wa ṣàlékún ìkẹ́ fún bàbá wa àgbà tí wọ́n ń jẹ́ mufti àgbà, mufti àkọ́kọ́ nílùú Ìlọrin, bàbá wa Sheikh Kamaluddin Al-Hadabi. Ọlọ́run bá wa ṣàlékún ìkẹ́ gẹ̀rẹ́ fún wọn, kó sì bá wa kẹ́ bàbá wa Sheikhuna Tajul Adab Yusuf Al-Abuaji, Tajul Mumin, Sheikh Muzammil àti gbogbo àwọn àfáà bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n ti lọ nílẹ̀ Yorùbá yìí àti kárí gbogbo ibi tọ́lọ́run bá ní kí wọ́n tẹ̀dó sí. Kọ́lọ́run bá wa ṣàlékún ìkẹ́ rẹ̀ kó sì bá wa ṣàlékún gẹ̀rẹ́ fún wọn. Àwọn tí wọ́n tún wá jẹ́ ẹ̀ṣà nínú ayé wa, látòrí Maulana Fadilatu Sheikh Mustapha Zaghloul Sanusi, Ọlọ́run bá wa kẹ́ wọn kó sì bá wa dúró ti ayé wọn, má jẹ́ káyé náà bàjẹ́ láéláé. Bákan náà Maulana Fadilatu Sheikh Muhsin Edu wa Sheikh Abdullatif Yamuni wa Sheikh Jirjisu Akodo, gbogbo àwọn tá a kálẹ̀ ní irinṣẹ́ Sheikh Adama ni wọ́n. Ọlọ́run dákun bá wa ṣe dáadáa fún wọn, kó bá wa fi aljanna, kó bá wa fi ṣe sàárà fún wọn. Lọ́la la ilaha illallah bihaqqi al-hayy al-qayyum alladhi la ta'khudhuhu sinatun wala nawm wala hawla wala quwwata illa billahi al-'aliyyi al-'azim. Bákan náà Maulana Fadilatu Sheikh Mudirul Markaz حبيب الملايين، حبيب الرشاد، حبيب الهدى، حبيب الصدق، حبيب الحق، حبيب الأمانة، وحبيب العلم، وحبيب التقى. اللهم زاده عافية ورحمة ونعمة أبدية يا رب العالمين، ما ذلك عليك بعزيز يا رب العالمين. اللهم واشالكم العافية عليكم درا fún bàbá wa Mudirul Markaz àti gbogbo àwọn àgbàlagbà tí wọ́n ń bẹ láàyè, àwọn àgbàlagbà tá a dárúkọ wọn kalẹ̀ ní àtàwọn tí Ọlọ́run ò kádàrá ká dárúkọ wọn. Ọlọ́run bá wa mú àyè wọn dání, má jẹ́ káyè wọn ó bàjẹ́. Gbogbo àwọn tí wọ́n fẹ́ràn Baba Lágége tàná, tí wọ́n fẹ́ràn Baba Lágége tòní, àpadà sí ibò àpadà sí ìgbà, ìwọ Ọlọ́run dákun má jẹ́ ó wọlé tọ̀ wọn. Gbogbo àwọn tí wọ́n jẹ́ Markaziyyin al-Mukhlisin, àwọn tí wọ́n jẹ́ Markazi tinú tọkàn, tó já sí pé wọ́n lo ẹ̀mí tó dáa pẹ̀lú Sheikh Adama nígbà tí ń bẹ láyé, nígbà tí Sheikh Adama ò tún wá sí mọ́, wọ́n lo ẹ̀mí tó dáa pẹ̀lú wọn. Ọlọ́run dákun bá wa ṣíjú àánú wọn, kó bá wa gbọ́rọ̀ wọn sẹ́sọ̀, má jẹ́ kọ́rọ̀ wọn dàrú. Gbogbo àwọn tán ti wá ní ìwéjáàjì tí wọ́n ti wọ́ lẹ́yìn tí Sheikh Adama ò sí mọ́, Ọlọ́run bá wa tún wọn ṣe, kó sì tún gbogbo wa ṣe níbi tí gbogbo wa náà bá kù sí, lọ́lá agbára Ọlọ́run àti jẹ́ kan ṣo Ọlọ́run, lọ́lá la ilaha illallah. Àwa tara bá ní à ń kí ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam, ẹ̀yin olólùfẹ́ òtítọ́, ẹ̀yin olólùfẹ́ òdodo, ẹ̀yin olólùfẹ́ al-Qur'an, pé assalamu alaikum wa rahmatullahi ta'ala wa barakatuhu. Na'am, a dúpẹ́ lọ́dọ̀ yín o wípé ọba tó fi Islam dáwápọ̀, kọ́lọ̀ ń dákun kó má fi Islam tú wa káláyé, tó bá tún wá di lọ́run kó má ṣàlì janna lè wọ̀ fẹ́ ní kankan wa, kó jájọ pàdé nínú ọgbà aljanna pẹ̀lú ìtútù ojú, pẹ̀lú ìdẹ̀ra. Kọ́lọ̀ ń dákun kó ṣe bẹ́ẹ̀ fún wa. Wọ́lá apá ń bẹ̀ wọ́n ni já bá àánú rẹ pàdé, kó wọlá àánú rẹ tó fi sára Nábì Ibrahim látayé, tó tún ló tún fi sí lára tó bá tún di lọ́run. Ọlọ́run dákun ìkẹ́ rẹ má ṣe lè wọ̀ fún wa láyé, dákun má ṣe lè wọ̀ fún wa ní gbangba ọjọ́ ìdájọ́. La ilaha illallah Muhammadur Rasulullah sallallahu alayhi wa sallam. Masha Allah.
ẹ rí pé àkọlé ọ̀rọ̀ àtòní yìí àkọ́kọ́ ni pé ká má bínú, kìí ṣe pé ó wù wá láti dá wa dúró tàbí láti pẹ́. A rí pé Facebook page ni Ọlọ́run ò kádàrá kó tètè ṣí, ó ṣe bákan. So ká tó wá bùkátà láti tún láǹfààní àti update ẹ̀, so kó tó wá láǹfààní kó tó fún wa ní ìntàfẹ́, ìyẹn ló fà á tí prógráàmù náà fẹ́ fi lọ́ra díẹ̀. Kọ́lọ́n kó ṣàlékún dáadáa fún wa, kó sì fún wa ní gbogbo ìkúnlọ́wọ́ tá a bùkátà lórí ètò yìí, kó má dìgbà tá a bá ń béèrè lọ́dọ̀ àwọn èèyàn àbí tá a bá ń tọrọ. Kọ́lọ́n kó ṣíjú àánú wò wá, kó ṣe dáadáa fún wa, kó sì ràn wá lọ́wọ́. Naam, ẹ rí pé àkọlé ọ̀rọ̀ yìí náà ni pé a fẹ́ máa ṣí aṣọ, ìyẹn tá ń pè ní kashful haqa'iq, ká máa tú àwọn òdodo, ká máa tú síta. Ní ìtorí pé al-Qur'an al-Furqanu ní jẹ́, náà ni wípé al-kitabu alladhi yufarriqu bayna al-haqqi wal-batil, ìwé kan tí máa ń ṣe òòyà láàrin òtítọ́ àti òdodo. Yufarriqu bayna an-nur wa-dhulma, a máa ṣe òòyà láàrin ìmọ́lẹ̀ àti òkùnkùn. Ìwé yìí a máa ṣe òòyà bayna al-haqqi wad-dalal aw bayna al-huda wad-dalal, a máa ṣe òòyà láàrin aginjù, a máa ṣe òòyà láàrin ìmọ̀nà àti ìgbẹ́. Kọ́lọ́n dákun jẹ́ k'Al-Qur'ani kó fi wá mọ̀nà lọ síbi tó dáa, kó sì má jẹ́ àṣìnà látara àìgbọ́ Al-Qur'ani yìí tàbí àìpépa Al-Qur'ani tì. Àkọ́kọ́ rí pé Islam ẹ̀sìn tó dáa jù láyé lábẹ́ sánmà yìí tí ò sírú ẹ̀. Kódà àwọn tí wọ́n fẹ́ràn Islam gan mọ̀ bẹ́ẹ̀, àwọn ọ̀tá Islam náà mọ̀ bẹ́ẹ̀. A wá rí pé ìsọ òtítọ́ kákó ń dirọ́ látara àwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn akadhibun wa arahun wa iftirahun wa ikhtila'at táwọn àfáàfin ronú rọ tí wọ́n gbé sínú Islam. Wọ́n wá sọ Islam di ẹ̀sìn tí wọ́n máa fi kó làákàyè èèyàn lẹ́rú, tí làákàyè èèyàn ò ní lè ṣiṣẹ́. Bẹ́ẹ̀ Ọlọ́run ọba fún oníkálùkù ní làákàyè láti lè ronú ni. Hurriyatu al-fikriya ń bẹ, freedom of thinking, hurriyatu al-kalam aw hurriyatu al-khitab, ìrònú ká sọ̀rọ̀ ká máa ń tà ń sọ. Bẹ́ẹ̀ al-hurriya yìí wọ́pọ̀ bẹ́ẹ̀ láwùjọ táwọn àfa wa fún hurriya wa, freedom wa, right wa wọ́n fún, débi wípé ọ̀pọ̀lọpọ̀ ọgbà a lè béèrè ìbéèrè. Wọ́n máa sọ fún wa pé as-sam'u wat-ta'a fima ahabba aw kara. Gbogbo tí wọ́n bá sọ fún ọ túláàsì ní kó gbọ́ kó o sì tẹ̀lé, yálà ó tẹ́ ọlọ́run o kò tẹ́ ọlọ́run, o gbọ́dọ̀ bá bẹ́ẹ̀. Islam ń bùkátà ká béèrè ìbéèrè níbi tí béèrè ó ti ṣe wá láǹfààní. Ìbéèrè tí ò ní wúlò tí ò ṣe wá láǹfààní ní Islam ní ká yẹra fún, látara èyí tí Ọlọ́run bá ti ṣe tasirih tó mú ọ̀rọ̀ wá tó yè kóró tẹ́nìkan ò lè challenge Ọlọ́run. Lẹ́yìn Ọlọ́run kò sẹ́ni tá a lè challenge. So kọ́lọ́n kó ṣíjú àánú wá. Kódà Ànábì Muhammad ní arínú àwọn sahaba al-kiram táàrẹ́ kọ́ lára wọn pé èèyàn lè challenge Ànábì, ó lè challenge ọ̀rọ̀ Ànábì. Torí pé níjọ́ tí ìṣẹ̀lẹ̀ kan ṣẹlẹ̀ láàrin arábìnrin kan tí wọ́n ń pè ní Khawla, ọkọ rẹ̀ ó hùwà kan sí tí ò tẹ́ lọ́rùn, ó wá fẹjọ́ sùn Ànábì, àmọ́ ẹjọ́ tá Ànábì dá kò tẹ́ lọ́rùn, ó wá ń bínú pẹ̀lú Ànábì, ó bá Ànábì jiyàn lórí ọ̀rọ̀ yẹn pé rárá, ń báyìí ló ṣẹlẹ̀. Ọlọ́run wá ń sọ àyá Al-Qur'ani kalẹ̀ láti fi gbé arábìnrin yẹn lẹ́yìn. Ọlọ́run ò fi gbé Ànábì látara wípé obìnrin yẹn ó dá ọ̀rọ̀ Ànábì nù, kìí ṣe wáàyí tí wọ́n fún ló dànù. Ọlọ́run wá ń sọ fún Ànábì wípé qad sami'a Allahu qawla allati tujadiluka fi zawjiha wa tashtaqi ila Allahi wallahu yasma'u tahawurakuma. Máa wo Ọlọ́run. Ànábì fẹ́ gẹ́gẹ́ bí ìṣesí Ọlọ́run, gẹ́gẹ́ bí ìṣesí èèyàn lára Ànábì, òun fẹ́ ṣe mistake ń bẹ̀ ni, Ọlọ́run wá tún ṣe. Ọlọ́run ní qad sami'a Allah, ọba mi ti gbọ́ qawla allati tujadiluka fi zawjiha, ọ̀rọ̀ ẹni tí ń jà ọ́ níyàn lórí ọ̀rọ̀ ọkọ rẹ̀, tó dẹ̀ ń sọ fún ẹ pé tashtaki ila Allah, ìwọ kọ́ mo wá bá sọ̀rọ̀, Ọlọ́run ni mo wá sọ̀rọ̀ fún, ìntọ́lọ́run bá fẹ́ sọ̀kalẹ̀ mo fẹ́ gbọ́.
ọlọ́ni wallahu yasma'u tahawurakuma ọlọ́run ọba mọ̀ọ́mọ̀ ń tẹ́tí sí ìjíròrò tó ń lọ láàrin ẹ̀yin méjèèjì ni ẹ̀wọ̀n bọ́lọ̀ ti ń sọ ọlọ́run sì sọ̀rọ̀ ó sì tẹ́ arábìnrin yẹn lọ́rùn gbogbo àwọn sàhábà al-kirami ni wọ́n máa pọ́n obìnrin yẹn lé gbá arábìnrin tó bá ànábì jiyàn tọ́lọ́run sọ àyà kalẹ̀ láti gbé lẹ́yìn kò gbé ànábì nítorí pọ́rọ̀ ànábì yẹn kò sí lójú tó bá yàtọ̀ lọ́nlọ́ débi pé lójú ayé Umar radiyallahu ta'ala anha tó bá rí arábìnrin yẹn tí ń bá ń bọ̀ báyìí Umar ó dúró tárábìnrin yẹn ó fi kọjá lọ gẹ́gẹ́ bí karama tọ́lọ́run fún látara wípé ó jiyàn pẹ̀lú ànábì níjọ́ náà látara pé ó rí i pé ìyà ló fẹ́ jẹ mí làákàyè rẹ̀ ò gba ìyà yẹn ìrònú ẹ̀ ò gba ìyà yẹn ó wá dúró àfámlẹ̀ níwájú ànábì wípé ashtaqi ila Allah ìwọ kọ́ ni mo wá fẹjọ́ sùn ọlọ́run tó rán ọ níṣẹ́ lèmi wá rojọ́ fún òun ni mo fẹ́ kú fún mi lésì ọlọ́run dẹ̀ mú èsì ọ̀rọ̀ wá fún kọ́lọ̀ ń bá wa kí ànábì èsì ìfò títọ́ pamọ́ ànábì èsì ẹni tí ó máa fi ọ̀rọ̀ pamọ́ Aisha radiyallahu ta'ala anha ó sọ̀rọ̀ kan ó ní law kana rasulullah sallallahu alayhi wa sallam katimal wahyi lakatama hadhihi al-aya aya kan ló ń sọ̀rọ̀ lórí pé tó bá jẹ́ sí pé ànábì bá jẹ́ nìkan tí máa fi aya pamọ́ aya tí ń bẹ nínú suratul ahzab yẹn tọ́lọ́run bá ń sọ fún wípé ìgbà Ọlọ́run bá ń sọ fún ọ wípé kó fẹ́ nìkan tí wọ́n tún fẹ́ ṣe bákan aya yẹn ànábì ò bá fẹ́ pamọ́ ànábì kì í fi aya pamọ́ kì í máa fi ọ̀rọ̀ Ọlọ́run pamọ́ báwa tí máa fi ọ̀rọ̀ Ọlọ́run ọba pamọ́ léni ní tìtorí ìfẹ́ ẹnu wa nítorí pé a fẹ́ kí nǹkan rí bó ti wù wá tí ò sì rí bẹ́ẹ̀ lọ́dọ̀ Ọlọ́run tọ́lọ́run dẹ̀ ń kì wá nílọ wípé la talbisul haqqa bil batil ẹ má máa mú irọ́ ẹ má máa fi bo òtítọ́ lójú wa taqtumul haqqa ní ìtorí ẹ fẹ́ fi òtítọ́ pamọ́ wa antum ta'lamun tẹ́ẹ̀sì mọ̀ wípé òótọ́ ń bẹ lọ́tọ̀ ẹ wá mú òótọ́ ni ẹ wá ń fi pamọ́ kódà nínú àyà kẹnu al-Qur'an Ọlọ́run ọba dìídì sọ fún wa pé innal ladhina yaktumuna ma anzala Allahu minal kitabi ìwọ náà fúnra ẹ máa gbọ́ Qur'an nínú suratul Baqara láàyà yìí wà jẹ́ kájọ wá lọ́ọ́ kà á kí wọ́n náà wá wò wá gbọ́n tọ́lọ́run sọ ń bẹ̀ suratul Baqara àyà 174 Ọlọ́ni innal ladhina yaktumuna ma anzala Allahu minal kitab àwọn tí wọ́n máa fi tọ́lọ́run ọba sọ̀kalẹ̀ sínú al-Qur'ani pamọ́ wa yashtaruna bihi thamanan qalila tí wọ́n wá ń torí owó tí ò tó nǹkan tí wọ́n wá ń yẹpẹrẹ ọ̀rọ̀ Ọlọ́run wọ́n ta ọ̀rọ̀ Ọlọ́run ní pọ́ọ́kú torí owó kan tí wọ́n rí níbì kan àti wá sọ pé ń báyìí ní bẹnu al-Qur'ani ò ṣeé ṣe fún wọn Ọlọ́ni ulaika ma ya'kuluna fi butunihim illa an-nar Ọlọ́ni nírú àwọn èèyàn tí wọ́n rí bá ní owó tí wọ́n ń gbà níbì kan ní kò síbi tí wọ́n ń jẹ sí kọjá pé wọ́n ń jẹ iná sínú wọn yìí wala yukallimuhumullahu yawmal qiyamah Ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ al-qiyamah wala yudhaqqihim Ọlọ́run ọba ò ní ṣíjú àánú wò wọn kò sì ní fọ̀ wọn mọ́ walahum adhabun alim wọn ó jẹ ìyà ẹlẹ́ta ìró fúnra ẹgbọ́ àyà yìí àyà yìí ti tó fún gbogbo ẹni tí ń bá ń jẹ́ mùsùlùmí ayé kẹ́nìkan wá máa sọ fún wa pé àwọn ọ̀rọ̀ kan ń bẹ kódà tá a bá kà á a gbọ́dọ̀ tọ́jú ẹ̀ a gbọ́dọ̀ sọ a gbọ́dọ̀ fi pamọ́ àmọ́ àwọn tá a kà nínú tírà tó ń kábùkù bá nẹ́bí àtàwọn àti Islam àtọlọ́hun a gbọ́dọ̀ máa sọ yíhun láwọn àrònú tí wọ́n lọ kó wá lọ́dọ̀ àwọn Yahudi àtàwọn Nasara gbọ́ ilé yìí tọ́lọ́hun ń sọ nínú Qur'an àyà Qur'ani lélẹ́yìí èé ṣe tẹ́rù ò ní bá mùmínì èé ṣe tẹ́rù ò ní bá mùmínì táyà rẹ̀ ò ní já táyà yìí ò ní já láyà kò sí tó lè fà tí òfin ní já láyà kọjá pọ́lọ̀ ti já mọ̀ wípé àwọn tí wọ́n bá jẹ́ kùfàrù tí kúfúrù ń bẹnu ọkàn wọn àyà al-Qur'ani ò ní ṣe wọ́n láǹfààní lọ́lọ́run fi ń sọ fún anú al-Qur'ani pé fadhakkir in nafa'ati dhikra ìrẹ́ ànábì máa rán wọn létí kódà tí ò bá ní wúlò fún wọn kódà tí wọn ò bá ní gbà àmì èyí tó dájú ni pé sayadhakkaru man yakhsha àwọn tó bá nípa ìyà Ọlọ́run wọn ò rántí Ọlọ́run ó gbà wa yatajannabuha al-ashqa àwọn tí wọn bá ní gbà yẹn àwọn tí wọn ó ṣorí ibú jù láyé lọ́run ni àyà Qur'ani ni o torí pé lómi tí ń bá ń sọ̀rọ̀ yóò mọ ẹni al-Mubarak máa twist al-Qur'an èyí tèmi fẹ́ sọ fún wọn ni pé àyà tó bá rí pé mo twist ìwọ náà pè wọlé wá tú fún wa
tàbí lẹ́yìn tá a bá ṣe prógráàmù tán tó o bá lè pè táyà rẹ̀ ò bá kí ṣe fídíò kí wọ́n tú àyà yẹn. Àyà yẹn ń sọ fún wa wípé fadhakir rán wọn létí innafa'ati dhikra, sórí in tó wà ń bẹ̀ yẹn náfúyù ni innafa'ati dhikra, kódà tí wọn bá ní gbà á, kódà tí ò bá ní wúlò fún wọn. Òun yàtọ̀ sí wípé fadhakir fa inna dhikra tanfa'u lil mu'minina, ìyẹn yàtọ̀. Fadhakir innafa'ati dhikra, in tó fi mọ̀ ní pé àyà tó tẹ̀lé Ọlọ́run ní sayadhakkaru man yakhsha, kò ní ṣaláì jẹ́ ìrántí àti gbígbà fẹ́ni tó nípa ìyà Ọlọ́run. Wa yatajannabuha al-ashqa, ẹnìkan ò sì ní yapa àyà yẹn kó mọ́ wá gbà illa al-ashqa, àfẹ́ni tó rí burúkú rẹ̀ lágbára ju ti Fir'aun wa Namrus wa Qarun, pé ashqa ló pé ẹni tó ṣorí ibú jù láyé. Òun ni wọ́n máa kó ti al-Qur'ani fún tí ó máa sá lọ bòmí. Lọ́lọ́run fi ń sọ fún wa nínú Suratu Safati bí àyà 40 kọ́ ni mo kó ti ní àná àbíjẹta wípé innal ladhina yulhiduna fi ayatina, àwọn tí wọ́n máa gúnrí kúò níbi àwáwí àwọn Ọlọ́run nígbà tá a bá sọ fún wọn, la yakhafawna alayna, Ọlọ́run ní wọn pamọ́ fún wa o. Afaman yulqa fin nar, ṣẹ́ni tí wọ́n bá jù sínú iná lọ́jọ́ àjíǹde, khairun, ṣé yìí ni lọ́rọ̀ rẹ̀ wá já síbi tó lóore, amman ya'ti aminan yawmal qiyamah, tàbẹ́ni tó dé pẹ̀lú ìfọ̀kànbalẹ̀ tí ò sí bẹ̀rù fún, tí ò sí fòyà fún lọ́jọ́ àjíǹde. Ọlọ́run jẹ́ kó yé wa pé innahu bima ta'maluna basir, i'malu ma shi'tum, ẹ máa ṣe bó ti wù yín, ẹ máa tẹ àyà Kùránì mọ́lẹ̀, ẹ máa tẹ ọ̀rọ̀ Ọlọ́run mọ́lẹ̀, ẹ máa tẹ fún ronú àwọn àfà, ẹ máa tẹ fún ronú àwọn Yahudi, ẹ máa tẹ fún ronú àwọn Nasara. Ó ní i'malu, ẹ máa ṣe bó ti wù yín o, i'malu ma shi'tum, ẹ máa ṣe bó ti wù yín, innahu bima ta'maluna basir, bẹ́ẹ̀ tí ń ṣe yìí ọba mi ń rí o. Wá já padà sínú àyà tá a sọ yìí, ó ní innal ladhina yaktumuna ma anzala Allahu fil kitabi, àwọn tí wọ́n máa fi ń tá a sọ kalẹ̀ sínú al-Qur'ani pamọ́. Lẹ́ni àyà al-Qur'an la yufidu lil mu'minina, kò ṣàǹfààní fún àwọn mùmìnì mọ́. Gbogbo mùmìnì tí wọ́n bá kó ti Qur'ani fún tí ó ṣàǹfààní fún, Ọlọ́run lóhun ló ṣorí ibú jù látayé. Wá wòye àwọn tó rí ibú ń bẹ lára tí wọ́n ń pera wọn lólórí ire, ọlọ́mọjà pẹ̀lú wọn. Ọlọ́run wá ń sọ fún wa wípé yashtaruna, wọ́n wá mú ọ̀rọ̀ Ọlọ́run níbi thamanan qalila, torí owó tí ò tó nǹkan kan. Wọ́n ń fi ọ̀rọ̀ Ọlọ́run ọba mi pamọ́. Ọlọ́run ní ulaika, àwọn tí wọ́n bá rí bá ní ma yaquluna fi butunihim illa an-nar, gbogbo tí wọ́n ń jẹ síkùn nínú owó nínú ọlá, kò sí tí wọ́n ń jẹ síbẹ̀ kọjá pé iná ni wọ́n ń jẹ. Wala yukallimuhumullahu yawmal qiyamah, Ọlọ́run ò ní bá wọn sọ̀rọ̀ lọ́jọ́ àjíǹde. Àyà Kùránì là ń kó tì. Wala yuzaqqihim, Ọlọ́run ò ní ṣàánú wọn. Walahum adhabun halim, àwọn ilé yóò jẹ ìyà ẹlẹ́ta ẹ̀rọ. Àyà tó tẹ̀lé ní 175, ó ní ulaik, àwọn tá a sọ yìí o, alladhina ishtara'u ad-dalalata bil huda, àwọn ilé yìí wọ́n ti sọ ìmọ̀nà nù, wọ́n ti ránu. Wọ́n sọ ìmọ̀nà nù, wọ́n ránu. Ìyẹn túmọ̀ sí pé al-Qur'an huwa al-huda wa ghayru al-Qur'an hiya ad-dalala. Ghayru al-Qur'an huwa ad-dalala. Qur'ani ní ìmọ̀nà, gbogbo tó bá yapa al-Qur'ani ìṣìnà ni. Walau kana hadithun min ar-rasul, kódà kó jẹ́ ọ̀rọ̀ láti ẹnu Ànábì Muhammad, tó bá ti yapa al-Qur'an ó ti di ad-dalal. Ìyẹn túmọ̀ sí pé ìdàkejì al-huda òun náà ní kí ni o, ad-dalala. Ọlọ́run ní ulaik, lọ́dọ̀ Ọlọ́run àwọn tá ń sọ yìí o, ishtaru ad-dalalata, wọ́n ti ránu bil huda, wọ́n ti ta ìmọ̀nà, ìmọ̀nà ò sí lọ́dọ̀ wọn mọ́. Wal adhab bil maghfira, wọ́n ti mú ìyà, wọ́n ti ra ìyà, wọ́n ti ta ìyọ́nú Ọlọ́run tọ́lọ́run ó bá fi yọ́nú sí wọn. Ó ní fama asbarahum ala an-nar, fama asbarahum ala an-nar, ta ló lè mú wọn ní sùúrù níbi ìyà náà Ọlọ́run, ta ló lè mú wọn lámúmọ́rẹ̀, níbo ni wọ́n ti fẹ́ rí. Ó ní dhalika bi anna Allaha nazzala al-kitaba bil haqqi, ní ìtorí pé ọba mi máa ń sọ al-Qur'ani kalẹ̀ pẹ̀lú òdodo. Ó ní wa innal ladhina ikhtalafu fil kitab, gbogbo àwọn tí wọ́n bá yapa sí ti ń bẹnu al-Qur'ani yẹn o, la fi shiqaqin ba'idin ya Rasulallah. Kábíyèsí Ọlọ́run, ọba mi mọ̀ pọ̀ lọ́rọ̀,
ẹ gbọ́ bọ́lọ́run ti ń sọ ó ní innal ladhina ikhtalafu aláwọn tí wọ́n bá yapasẹ́ sí ń tàl Kùránì ń wí ọlọ́run ní innal ladhina ikhtalafu fil kitab gbogbo ẹn tọ́rọ̀ rẹ̀ bá yapa al-Qur'an nínú mùsùlùmí ayé tó ló ka àdíìsì kan ọ̀rọ̀ rẹ̀ wá ń yapa sọ̀rọ̀ ọlọ́run tí ń bẹnu al-Qur'an ó wá ń pè ládìísù ànẹ́bì ọlọ́run innal ladhina ikhtalafu fil kitabi ó láwọn tí wọ́n já sí pé ní ọ̀rọ̀ wọn ń tako ìwé ọlọ́run ó ní la fi shiqaqin ba'idin àwọn ẹni wọn ní la fi shiqaqin ba'idin wọ́n ti wà nínú shiqaq kí la ń pè ní shiqaq ó rí pé àyà kan bẹnu al-Qur'an tí kì í máa sábà yé wa ọlọ́run sọ fún wa nínú àyà kan nínú àyà yìí àyà yẹn mo fẹ́ rántí ẹ̀ ọlọ́run jẹ́ kó yé wa yí pé àwọn tí wọ́n ń yapa al-Qur'an níbi ìrònú níbi ọ̀rọ̀ bóyá ń bi tírà níbi àdísù ni lafi shiqaqin ba'idin wọ́n ti wà ọ̀nà wọn jìnà sí ọlọ́run kódà ọ̀nà wọn jìnà sanda Muhammad sallallahu ta'ala alayhi wa sallam gbogbo ọ̀nà ni wọ́n fi jìnà sí mọ̀nà ọlọ́run ìmọ̀nà ọlọ́run ò sínú ayé wọn bẹ́ẹ̀ ni kò sínú ọ̀rọ̀ wọn bẹ́ẹ̀ ni ò sínú ìṣẹ̀mí wọn mo fẹ́ mú àyà kan wá ń bẹ̀ yẹn kí wọn náà lè mọ̀ yí pé nǹkan ti ṣe àwa mùsùlùmí ó ní wa innal ladhina ikhtalafu fil kitab ṣòro àwọn tí wọ́n ń yapa al-Qur'an bil ahadith aw bi aqwalil ahimma aw bi aqwalil fuqaha ọ̀rọ̀ kan wá ó wá yapa ń tọ́ bá mi ń sọ ọlọ́run kúkú ṣe al-Qur'an ní ń sọ̀rọ̀ yìí ó ní irú àwọn èèyàn bẹ́ẹ̀ lafi shiqaqin ba'idin irú àwọn èèyàn bá ní o shiqaqin ba'idin wọ́n ti ń bẹ lórí wípé ọ̀tá ni wọ́n jẹ́ sọ́lọ́run tọ́ta náà sì lágbára fi shiqaq ìyẹn lọ́n fi ń sọ fún wa nínú àyà kan nínú al-Qur'an wípé gbogbo ẹnikẹ́ni tó bá ti lè ṣe iyèméjì náà wa man yushaqir rasul ẹni yóò tó bá ti lè ṣe iyèméjì tí ó gba àyà Kùránì wọlé lẹ́nu ànẹ́bì torí pé táwọn wà túnṣe ni pé ọ̀rọ̀ tá ànẹ́bì bá sọ ànẹ́bì kan ní rán rẹ̀ níṣẹ́ ó rí pé àyà tó tẹ̀lé ó ní min ba'di ma tabayyana lahul huda lẹ́yìn tí ànẹ́bì ṣàlàyé ìmọ̀nà fún tabayyana lahul huda lẹ́yìn tal Kùránì ti clear sí pé ń tọ́lọ́ ń sọ nínú Kùránì fún ànẹ́bì rẹ̀ ó ní wa yattabi' ghayra sabilil mu'minin ó wá ń tẹ̀lé ọ̀nà tó yapa ọ̀nà àwọn ẹni ọlọ́run ọ̀nà ó lẹ́ tán bá fẹ́ tu wá ní ọ̀nà àwọn sàhábà rárá ọ̀nà àwọn ànẹ́bì ọlọ́run torí pọ́lọ̀ ní dìídì sọ fún ànẹ́bì ni pé ulaika alladhina hadahumullah àwọn tẹ́mi ọlọ́run fi mọ̀nà nú ni fa ulaika alladhina hadahumullah wa bi hudahum muqtadi àwọn tẹ́mi ọlọ́run fi mọ̀nà nú ni àwọn náà ní kí wọ́n náà máa tẹ̀lé ìmọ̀nà wọn ó ní wa yattabi' ghayra sabilil mu'minin tẹ́ni yẹn wá ń tẹ̀lé lánàá tí òjò tàwọn ànábì ọlọ́run ó nínú wallahi ma tawalla àákọjú rẹ̀ sí ibi tó kọjú sí ni yóò máa pariwo bí tí ń lọ ni yóò máa ròyìn bí tí ń lọ ni yóò máa rí sí bàbàrà ó ní wa nuslihi jahannam bí tí ń lọ yẹn náà ni ó máa wọnà já ibẹ̀ ni ó gbà wọnà jahannama wa sa'ati masira ibẹ̀ yẹn ló sì burú jù nínú ibi tẹ́dá tọrọ èèyàn lè kángun sí ọlọ́mọdé kọ́rọ̀ wá kángun síbẹ̀ ẹ rí pé eléyìí nísìn àyà tó clear wípé hadísù tó bá ti yapa ọ̀rọ̀ al-Qur'an béèyàn bá gbà tó wá fi ń tako Qur'an lafi shiqaqin ba'id ó ti wà nínú ìṣìnà tó jìnà gan bíi ti Yahudi àti Nasara ó ti ní iyèméjì ó gbà ọlọ́run àyà kan nìyẹn pé innal ladhina ikhtalafu fil kitabi ìwọ náà fúnra rẹ̀ tú lafi shiqaqin ba'idin ẹni yẹn ti ṣorí ibú ayé ó ti ṣe tọ̀run lẹ́ni kí ló ṣẹlẹ̀ sáwà mùsùlùmí nujadilul Qur'an à ń jiyàn sal Qur'an bil ahadith wa bil riwayat wa bil athar pẹ̀lú àwọn orí pa àwọn ọ̀rọ̀ tó wà nú àwọn kútù tí ẹ pa àwọn èèyàn ló kọ́ tí làákàyè wọn ò débì kankan lẹ́gbẹ̀ẹ́ bọ́lọ́hun ti gbé nkalẹ̀ tọ́lọ́hun dẹ̀ ń challenge wa pé antum a'lamu amillah ṣẹ́yìn lẹ́yìn nímọ̀ jù ní àbọ́lọ́hun ṣẹ́ nímọ̀ jèmi ọlọ́run lọ ni níbì kan ọlọ́run sọ fún wa pé atu'allimuna Allaha bidinikum gbogbo tí mo ń kà yìí al-Qur'an ni ṣẹ́yìn lẹ fẹ́ kọ́ ọlọ́run lẹ́sìn yín ni
atu'allimuna Allaha bidinikum ṣẹ́yìn lẹ fẹ́ kọ́ Ọlọ́run lẹ́sìn yín wallahu ya'lamu ma fi samawati wal ardi nígbò jẹ́ pọ́ bá mi ó mọ gbogbo ohun tí ń bẹ nínú sánmà ó mọ gbogbo ohun tí ń bẹ nínú lẹ́lẹ̀ ṣẹ́yìn lẹ wá kọ́ lẹ́sìn lẹ́ni àwa ń júwe ẹ̀sìn fọ́lọ́run àfẹ̀sìn ilẹ̀ fọ́ba tó ní Allahumma adana jamiya Ọlọ́run dákun foríjì wa o kó ṣàánú wa o torí pé nígbà míì ọ̀tọ̀ ni tí wàá pláàni ó dórí kíní Ọlọ́run tún gbé dáyà mi wá gbogbo èyí tí mò ń wí ní ìsìnkú pẹ̀lú ọ̀rọ̀ tí mo fẹ́ sọ ọba mi tì mí lọ ọbẹ̀ ni ó sì tì mí dáadáa torí pé àwọn àyà yìí náà ṣe kíní o wọ́n wọlé dáadáa ó wá kù sọ́dọ̀ tiẹ̀ tọ́lọ̀ ń bá ń rán níbi ìṣe wípé fadhakir in nafa'ati dhikra rán wọn létí in nafa'ati dhikra bóyá àjẹ́ ṣe wọn láǹfààní kódà tí ò bá ṣe wọn láǹfààní àmọ́ èyí tó dájú ni pé sayadhakkaru man yakhsha ẹni tó bá nípayà Ọlọ́run kò ní ṣaláì gbà kò sì ní ṣaláì gbọ́ ẹni tí ò nípayà Ọlọ́run túmọ̀ ní pé kò lè gbà ó ní wa yatajannabuha al-ashqa ẹni tó bá máa ṣorí ibú jù láyé òun ni ó yẹra fún àyà yẹn tí ò ní gbà sayatajannabuha al-ashqa ó tún wá parí ẹ̀ ó ní alladhi yasila an-nara al-kubra lẹ́ni tí ó wọ ọ̀nà tó lágbára àwa mùsùlùmí nǹkan mọ̀ ti ṣe wá wallahi ọ̀rọ̀ tá ń sọ ọ̀rọ̀ tí máa pààyàn lẹ́kún ni fẹ́ni tó bá jẹ́ ní Ọlọ́run àmọ́ àwọn tí bí yẹn kò pa wọ́n lẹ́kún kò bá wọn nú jẹ́ torí pé wọ́n ti fi owó dí làákàyè wọn ṣẹ́rí tí wọ́n ń sọ fúnra wọn nísìn ìkan ń sọ fún kanjí òní pé ọ̀rọ̀ tó sọ ní Yorùbá yìí tú sí Lárúbáwá káwọn sẹ́ndì ẹ̀ sílẹ̀ Lárúbáwá kó wá wo ní táwọn paymaster ó ṣe bóyá ó tún rówó gbà mọ́ bóyá ayé rẹ̀ ò ní bàjẹ́. haula'il ulama ya'maluna lil mal owó ni wọ́n ń ṣiṣẹ́ fún wala ya'maluna lillahi wa lil islami wala lil muslimin wọ́n á ṣiṣẹ́ fún Ọlọ́run wọ́n á ṣiṣẹ́ fún Ànábì wọ́n á ṣiṣẹ́ fún Islam àwọn ni ó wà máa bá gbogbo ọ̀nà táwọn èèyàn ń gbà rówó jẹ́ kọ́lọ́n kó dákun kó ṣíjú àánú wa ìyẹn jẹ́ ọ̀rọ̀ kan nínú ọ̀rọ̀ tó yẹ ká kọ́kọ́ yẹ̀wò ẹlẹ́ẹ̀kejì ká wá bọ́ sínú àkọlé ọ̀rọ̀ wa so a sì tún dúpẹ́ fún ìyá wa dáadáa ìyá wa Mariam Balógun Ọlọ́run bá wa ṣàlékún dáadáa fún wọn mo ti fún wọn ní ìdápadà ọ̀rọ̀ láti bí kan lè gbọ́ ìlànà wáyé mo sì mọ̀ pé ìyá dáadáa ni wọ́n ó gbọ́ yé Ọlọ́run kó bá wa ṣàlékún dáadáa fún wọn gbogbo ẹ̀yin tẹ́ wá fìfẹ́ náà tẹ́ fi dáhùn torí pé mo dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run mi ò rẹ́ nìkan tó sọ̀rọ̀ tí ò dá sí ya náà torí pé ìyá dáadáa ni wọ́n Ọlọ́run ò ní fa burúkú ẹnìkan kan wa bí akil ayyil qayyum gbogbo yín náà tẹ́ bá wa share rẹ̀ tó fi dọ́dọ̀ mi ẹ bá wa share ti tèmi yẹn náà kọ́lọ́n jó lè dọ́dọ̀ màmá Ọlọ́run má fa burúkú ẹnìkan kan wa la ilaha illallah naam àkọlé ọ̀rọ̀ wa ìwà ń dá lórí wípé ọ̀rọ̀ tó ń lọ láàrin ustaz Tọ́láhà Mustapha àti ustaz Alálùbọ́sà ustaz Kamiluddini aw Kamaluddini aw Kamil Al-Hadabi àti ọmọ aláìlẹ́kọ̀ọ́ òun fúnra ẹ̀ náà ló fúnra ẹ̀ ló kọ wallahi òun ló pè ló pìrìsẹ́ńtà rẹ̀ gẹ́gẹ́ bí ẹlòmíì tó ní ọmọ aláìlẹ́kọ̀ọ́ yẹn ó ń fún mi lésì ó sì dárúkọ rẹ̀ òun ló fúnra ẹ̀ ló kọ pé ọmọ aláìlẹ́kọ̀ọ́ so ta ló ọ̀rọ̀ tó ń lọ láàrin wọn nì lórèrè wípé nígbà tá nẹ́bì ó lọ kí là nẹ́bì filẹ̀ gẹ́gẹ́ bí òfin àti ìtúkọ̀ ẹ̀sìn àti báwo lọ̀rọ̀ ìsìláàmù ó ṣe máa lọ lẹ́yìn tá nẹ́bì ò bá sí mọ́ àwọn ahlu sunna àwọn ń jẹ́ kó yé wa àtàwọn sàlàfíyà wọ́n ń jẹ́ ó yé wa pé tá nẹ́bì filẹ̀ ni kitabullahi wa sunnatihi wọ́n lóhun náà ni ìwé Ọlọ́run tí ń ṣe alukur'an àti sunna nẹ́bì bó ti ẹ̀ já sí wípé ń jọ náà kò sí tí wọ́n ń pè ní sunna nẹ́bì tó wà mudawwana tí wọ́n kó yọ síbì kan alukur'an nìkan náà ni àwọn tí wọ́n jẹ́ àwọn àṣíàtú ahlil bayt àwọn ń dúró lórí wípé rárá Ọlọ́run yìí ṣe ń tàn nẹ́bì fílẹ̀ fáwọn àna ni àwọn ń dúró lórí wípé ń tàn nẹ́bì sọ ni wípé kitabullahi wa ahli bayti aw wa itirati ahli bayti àwọn dúró lórí wípé ń tọ́lọ̀ ń sọ ni pé alukur'an àti àwọn ará ilé òun ni wọ́n máa tukọ̀ Islam àdísù méjèèjì yìí àwọn tí wọ́n jẹ́ sàlàfíà yìí wọ́n nàka sáwọn ṣíà pé àdísù tí wọ́n ń kóòtù yẹn kò lálàáfíà àwọn ṣíà àwọn náà gbà yí pé àdísù tí àwọn sàlàfíà ń kóòtù yẹn kò lálàáfíà tá a bá ní ká wo àwọn méjèèjì
ẹ kọ́kọ́ rí wípé àwọn méjèèjì pín sí méjì, ọ̀nà méjì tí Islam dẹ̀ pín sí nìyẹn, ọ̀nà méjì tí ó pín sí táyé ó fi parẹ́ nìyẹn. àwọn àdísù wípé sataftariqu hadhihi al-umma ila 71 firqa, pé àwọn àlùmọ̀ mi yìí wọ́n pín sọ́nà 71 kulluha fin nar, gbogbo wọn ni ó wọ̀ná illa wahida, àfẹ́yọ̀ kan. ilé yẹn wọ́n rọ ni, wọ́n rọ àwọn ahlùsún, àwọn sàlàfíà ni wọ́n rọ yẹn láti fi sọ pé àwọn nìkan ni ó wọ àlìjẹ́nnà, àwọn ṣíà ò ní ṣe kí ni o, kò ní wọ àlìjẹ́nnà. wàlálí ọlọ́run ti jẹ́ oyé wa ní al-Qur'ani wípé inna hadhihi ummatukum ummatan wahidatan, ìjọ yín yóò tí ń ṣe ìjọ èmi ọlọ́run ẹyọ kan ni o, kò pé méjì lọ́dọ̀ ọlọ́run. wa ana rabbukum, èmi lọ́lọ́run ọba yín, ẹ máa sìn mí. wa ana rabbukum, èmi lọ́lọ́run ọba yín, ẹ máa bẹ̀rù mi. ọlọ́run fún rẹ̀ ló sọ wípé ẹyọ kan lẹ̀sìn òun. kí sì lẹ́yọ kan náà? huwa al-islam. tọ́ba àmídìídì ń jẹ́rìí sí pé inna ad-dina inda Allahi al-islam, ẹ̀sìn lọ́dọ̀ ọlọ́run òun ni islam. faman yabtaghi ghayra al-islam, béèyàn bá tún wá orúkọ míì jẹ́ lábẹ́ sánmẹ̀ yìí tó lóun ń ṣẹ̀sìn yàtọ̀ sí islam, yàtọ̀ sórúkọ islam, lan yuqbala min, ọlọ́run ò ní gbà lọ́wọ́ rẹ̀. wa huwa fil akhirati minal khasirin, tó bá di lọ́run yóò pẹ̀lú ẹni tí ó jẹ́ aláṣẹdànù, ó ṣàṣẹdànù láyé. wá tún wá gbọ́ bọ́lọ̀ ń ṣe ń bá wá sọ̀rọ̀ nínú al-Qur'an nínú súra kan bẹ̀, ó rí wípé káwá wo àwọn méjèèjì yìí, kí al-Qur'an bá àwọn méjèèjì sọ. àkọ́kọ́ ni pé al-Qur'an ò kọ́kọ́ fara mọ́ pínpín táwọn méjèèjì pín sí méjì. àwọn méjèèjì, ikọ̀ méjèèjì ló yapa ọlọ́run, ikọ̀ méjèèjì ló yapa al-Qur'an, ikọ̀ méjèèjì ló kó sínú àyà tá a kóòtì lọ yẹn pé wa innal ladhina ikhtalafu fil kitabi lafi shiqaqin ba'id. àwọn méjèèjì ni wọ́n kó sínú ẹ̀, ló fi ń já sí pé ní la farqa bayna sunna wa shi'a illa fi amr al-khilafa, kò sí yàtọ̀ láàrin alùsùnà àtàwọn ṣíyà yàtọ̀ sí ọ̀rọ̀ khilafa, pé ta ni ó ṣáájú, ta ni ó bọ̀ síwájú, òṣèlú ló yà wọ́n lọ́tọ̀ọ̀tọ̀. sunna ó máa parọ́ mọ́ ṣíà, ṣíà náà ó máa parọ́ mọ́ sunna. ó wà ní pé àwọn alùsùnà, àwọn sàlàfíà ní ète kan, wọ́n á ní àwọn ṣíà ń bú sọ̀hábà. wàlálí àwọn sàlàfíà náà ń bú àwọn sọ̀hábà. ọ̀nà ni wọ́n ń gbà bú sọ̀hábà. àwọn sọ̀hábà kan ń bẹ tó já sí pé ṣíà ni wọ́n, tí wọ́n tẹ̀lé Àlí. nígbà tẹ́yìn náà bá ń bú àwọn ṣíà pé wọ́n sọnù, àwọn sọ̀hábà tí wọ́n jẹ́ ṣíà yẹn ń gọ́. ó lè challenge mi pé kí n dárúkọ àwọn ṣíà náà. àwọn kan ń bẹ wọ́n ń pè wọ́n ní arkanul arba, igun mẹ́rin ni wọ́n. yàtọ̀ sáwọn èyí wọ́n láwọn ẹlòmíì tó jẹ́ àwọn sọ̀hábà al-kiram táwọn náà jẹ́ ṣíà. nígbà tí wọ́n bá ń bú ṣíà tó là pé àwọn ṣíà ti sìn àbáwọn tànà, òun kó ṣíà pọ̀ ni. ìyẹn túmọ̀ sí pé báwọn ṣe ń kọ̀ndẹ́mù àwọn sọ̀hábà kan nìwọ náà ń lo ṣíà fún gbogbo wọn tó fi ń kọ̀ndẹ́mù àwọn sọ̀hábà kan tí wọ́n jẹ́ ṣíà mẹ́. ìwọ ló wà mẹ́rin látàṣó bú àṣọ̀hábì, wà láàlì ìwọ náà ń bú wọn. nígbà tó bá ti ń bú ṣíà, òun bú sọ̀hábà. nígbà tí ṣíà náà tóun náà bá ń bú àwọn kan, òun náà ń bú àwọn sọ̀hábà kan. ló fi já sí pé kò sí yàtọ̀, áàlù kan náà. sàlàfíà ó kàn máa wá ní tí ó fi kọ̀ndẹ́mù ṣíà ni, ṣíà náà ó sì máa wá ní tí ó fi kọ̀ndẹ́mù ọmọ kọ̀ndẹ́mù ara wọn. wá gbọ́ ń tọ́lọ̀ wá sọ ní al-Qur'an fáwọn méjèèjì. wo àyà tí mo ti jọ kà lọ yẹn, wo àwọn méjèèjì ni wọ́n fẹ́ lè mẹ́. wá wo àyà ilé tá a bá lọ sínú suratu Rum, Quran 30 verse 31 to 32. ọlọ́ni wala takunu minal mushrikin, ọlọ́run fi àwọn èèyàn ó fi júwe òṣèbọ abọ́gibọ̀pẹ̀. ọlọ́ni ẹ má lọ kọ́ṣe bíi tàwọn abọ́gibọ̀pẹ̀, ẹ má dàbí ẹwọ bọ́lọ́run ṣe ń fi wọ́n wé. ó ń fi hàn pé gbogbo ẹni tó bá lọ yá rẹ̀ kúrò lábẹ́ ìsìláàmù tó ń pera rẹ̀ lórúkọ míì, ó ti fira rẹ̀ wé abọ́gibọ̀pẹ̀ tọ́lọ̀ ni wọ́n fi rẹ̀ wé. ọlọ́ni wala takunu minal mushrikin, ẹ má lọ fara yín wé àwọn abọ́gibọ̀pẹ̀, ẹ má dàbí wọn. minal ladhina farraqu dinahum, láwọn tí wọ́n já sí pé wọ́n pín ẹ̀sìn wọn lọ́tọ̀ọ̀tọ̀, wọ́n lọ ní group by group. ó rí àwọn tí wọ́n ń bọ Ṣàngó, àwọn tí wọ́n ń bọ Ọya, àwọn tí wọ́n ń bọ Ògún, àwọn tí wọ́n ń bọ Bàtálá, àwọn tí wọ́n ń bọ Ọ̀ṣun, àwọn tí wọ́n ń bọ Yemọja. wọ́n pínra wọn lọ́tọ̀ọ̀tọ̀ torí pé abọ́gibọ̀pẹ̀ ni wọ́n. èyí tí ń bọ irin ń bẹ, èyí tí ń bọ ṣìgìdì ń bẹ, èyí tí ń bọ ilẹ̀ ń bẹ. wọ́n wá wà lọ́tọ̀ọ̀tọ̀. ó láwọn tá a wí wa kanu shi'an,
wọ́n wá wà ní ikọ̀ kí là ń pè ní Shia group kí là ń pè ní Shia group Shia làwọn náà àtàlùsúnnà Shia lòun náà ń lò tẹ́lẹ̀ Shi'atu Uthman Shi'atu Ali àsìkò Màáwíyà ni wọ́n ṣẹ̀ṣẹ̀ wá ń sọ ọ́ di àlùsúnnà wọ́n yí padà ní nítorí pé orúkọ àwọn Shia yẹn gẹ́gẹ́ bí sympathy ara ilé ànábì yẹn ó fẹ́ bo ti wọn mẹ́lẹ̀ àmọ́ ọ̀dọ̀ tí wọ́n lówó wà ọ̀dọ̀ tí wọ́n lọ́lá wà ọ̀dọ̀ tí wọ́n níjọba wà ọ̀dọ̀ wọn làṣẹ wà ẹni tí ó bá jẹun tí ó bá yó ó tẹ̀lé wọn ìyẹn ni wọ́n fi láǹfààní àti bu àwọn ti bí lórí mọ́lẹ̀ Ọlọ́run ní ẹ má lọ dàbí àwọn òṣẹ́bọ̀ àwọn tí wọ́n já sí pé ní farraqu dinahum wọ́n pinra wọn lọ́tọ̀ọ̀tọ̀ wa kanu shi'an wọ́n wá ń ṣọ̀tọ̀ọ̀tọ̀ kanu shi'an wọ́n wá wà ní group by group salafiya manhajiya madkhaliya kinikaliya liya bí gbogbo ẹ̀ ṣe liya lọ Ọlọ́run ní kullu hizbin gbogbo ikọ̀ kankan gbogbo gúrùpù kankan bima ladayhim farhun in tó wà lọ́dọ̀ tí wọn lóníkálùkù wá fi ń ṣe fáàrí nínú wọn ń dùn sí nínú wọn ń yọ̀ sí kìí ṣe ìpìlẹ̀ ìsìláàmù yẹn mọ́ ó máa rí pé lọ́dọ̀ àwọn Ṣíà àwọn ó máa bàbàrà àwọn tírà tó wà lọ́dọ̀ wọn àtàwọn tí wọ́n jẹ́ àwọn ahlul bayti lọ́dọ̀ wọn táwọn sàlàfíà ó máa pàtàkì àwọn tí wọ́n jẹ́ kìbárù sọ̀hábà bí Abubakar Umaru Uthman Ma'awiya Yazid àti Mirwan àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ wọ́n máa bu ọlá fáwọn yẹn àwọn tọ̀hún ló máa bu ọlá fáwọn tọ̀hún tí ó já sí pé ibi tí ìrònú kó wá bá wà yẹn ni ó máa jẹ́ fàárí kìí ṣe priority Islam mọ́ àmọ́ tó yẹ pé Islam là ń ṣe ni kò sí ní tó burú kí Ṣíà kó rí súnnà sójú kó gbà láàyè tó bá yẹ pé Islam tó tọ́ là ń ṣe kò sí ní tó kọ̀ fún ẹni tó bá pèrè ẹ̀ ló ń súnnà kó rí Ṣíà kó embrace ẹ̀ nítorí pé la ilaha illallah ó dà wọ́n pọ̀ Muhammadu Rasulullah ó dà wọ́n pọ̀ salawatul khamsi ó dà wọ́n pọ̀ sawmu Ramadan ó dà wọ́n pọ̀ hajjul bayt ó dà wọ́n pọ̀ tábàyàn sàkánà ni wọ́n yọ tí wọ́n bá pé Allahu Akbar kó yàtọ̀ tí wọ́n bá kí al-Qur'an kó yàtọ̀ tó bá yẹ pé Islam òtítọ́ là ń ṣe kí ló lè fa kórìíra kí ló lè fa wàhálà pé mi ò fẹ́ rí Ṣíà sójú mi ò fẹ́ rí súnnà sójú a gbọ́dọ̀ jọ ríra wa torí pọ́lọ̀ ń jó yé wa pé innamal mu'minuna ikhwatun àwọn tí wọ́n bá jẹ́ mùmínì tí wọ́n jẹ́ ní Ọlọ́run ọmọ ìyá ni wọ́n faslihu bayna akhawaykum ẹ máa ṣe àtúnṣe kẹ́ ẹ ṣe dáadáa láàrin àwọn ọmọ ìyá yín wattaqullaha kẹ́ ẹ sì bẹ̀rù Ọlọ́run àmọ́ nígbà tí ò sí bẹ̀rù Ọlọ́run láàrọ̀ ọ̀tún mọ́ láàrọ̀ òsì mọ́ òun ló bí yapa tá a fi lè ríra wa sójú kọ́lọ́n kó ṣàánú fún wa kó ràn wá lọ́wọ́ ń bẹ̀ eléyìí wà bẹ́ẹ̀ nínú al-Qur'an wàá tún gbọ́ àyà tọ́lọ́run ń sọ fún wa lọ́wọ́ al-Qur'an tá a mọ̀ yìí pé ká bira wa léèrè wípé madha taraka an-nabiyyu sallallahu alayhi wa sallam kí là nẹ́bí fílẹ̀ fáwa mùsùlùmí gẹ́gẹ́ bí n tá máa fi tukọ̀ Islam lóòótọ́ mimma yu'aqidu anna al-ittiba' innama huwa al-kitabillah in tí ó fún wa láǹfààní ká má mà dájú tí ó kan pa rẹ̀ fún wa pé n tọ́lọ́run fílẹ̀ fún wa o òun náà ni kíni o òun náà ni al-Qur'an ma jaha fi kathirin min al-ahadith tó wá nínú ọ̀pọ̀lọpọ̀ àwọn ahadith bil amri bil ittiba'i li kitabillah pẹ̀lú pàlù Kùránì ní ká máa tẹ̀lé wal i'tisam ká máa ká dìímú wat tamassuk ká gbá Kùránì mú wa qala ta'ala wá gbọ́n tọ́lọ̀ ń sọ àti ronú Ṣíà àti ronú súnnà Ọlọ́run ò mú kankan wá nú al-Kùránì nínú méjèèjì pé gẹ́gẹ́ bí òfin kí lọ́lọ́run fílẹ̀ kí ló fi lánàá Nábì lọ́wọ́ wọ́n náà jájọ lọ sínú al-Qur'an suratu Zukhruf Quran 43 aya 43 Ọlọ́run ọba ń sọ mbẹ̀ fastamsik billadhi uhiya ilayka fastamsik billadhi uhiya ilayka gbámú ṣinṣin in ta fi ránṣẹ́ sí ọ gbámú ṣinṣin al-Qur'an ta fi ránṣẹ́ sí ọ innaka ala siratin mustaqimin tó bá ti gbámú ó ti wà lórí ojú ọ̀nà òtítọ́ ìwọ náà wo aya yẹn fastamsik billadhi uhiya ilayk wa innaka ala siratin mustaqim mú dání gbámú ṣinṣin billadhi aya kan tó wà lókè tó yẹ pé tá a bá ka aya yẹn kí wọ́n náà gbé Qur'an torí pé àwọn mùsùlùmí lẹ́ni ọ̀pọ̀lọpọ̀ wa a ti di ọ̀daràn sí ọ̀rọ̀ Ọlọ́run a sì mọ̀ pa ti di ọ̀daràn Ọlọ́run kó là wá kó ń bí ọ̀daràn yẹn ni so Ọlọ́run kó là wá Ọlọ́run ní fastamsik billadhi uhiya ilayk
ìrẹ́ ànábì gbámú má fi ṣeré billadhi uhiya ilayk pẹ̀lú al-Qur'ani tí wọ́n fi ránṣẹ́ sí ọ. Bó tiẹ̀ já sí pé nínú rọ́ táwọn sàlàfíà máa pa pé àdísù náà wáyé ní méjèèjì. La ilaha illallah. Allahu Ọlọ́run foríjì wa o. Innaka ala sirati mustaqim. Ojú ọ̀nà tààrà ló wà tó bá ti gbá Qur'ani mu. Wá gbọ́ nínú àyà 44 ó ní wa innahu ladhikrun lak. Toróhun náà ní ìwọ ànábì wa liqawmika. Òun náà ní iyì fáwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀. Ìyẹn ni pé òun lòfin tí ń bẹ fún wa ànábì, òun lòfin tí ń bẹ fáwọn ọmọ ẹlẹ́yìn rẹ̀. Wa sawfa tus'alun. Ó fẹ́ ya Ọlọ́run ń bọ̀ wá bi wọ́n léèrè nípa al-Qur'an. Ó rí pé mo sọ lẹ́ẹ̀kan pé innal ladhina ikhtalafu fil kitabi, àwọn tí wọ́n ń yapa tó wà nínú al-Qur'an lafi shiqaqin ba'idin. Tá a bá ń sọ̀rọ̀ pé èèyàn sórí ibú, orí ibú wọn ti jìnnà àti kóríire tó lè bá yóò múra. Àyà Qur'ani ni o. Lẹ́ni ní ìsìn ẹwú gbogbo aṣerí àti sàlàfíyà, madkhaliya, kìnìkàlíyà, líyàlíyà bẹ́ẹ̀ bá ń kó ti Qur'ani ní ìsìn wọ́n máa béèrè pé kí láwọn sálàfù sọ lórí ẹ̀, kí ló náà àwọn sálàfù lórí ẹ̀, torí pé wọ́n ti fowó dé làákàyè wọn. Ọlọ́run dẹ̀ sọ bẹ́ẹ̀ pé afala yatadabbaruna al-Qur'an, kílẹ̀ tí wọ́n lè wòye sal Qur'an am ala qulubin aqfaluha, tàbí wọ́n ti di làákàyè wọn yẹn wọ́n ti tì í pa pẹ̀lú àgádágodo. Ọlọ́mọdé wọn ti làákàyè wa pa. Ọlọ́run ní sawfa tus'alun. Ó fẹ́ ya tí wọ́n bọ̀ wá béèrè lọ́wọ́ kó wá báwo ló ṣe fi Qur'ani sí, kí ló ló ń bẹ̀, ṣó gbọ́ ṣó gbà lé ní àgbà Qur'ani mọ́. Qad sirna aduwwan lil Qur'an. À ń bá Qur'ani ṣọ̀tá ni. Ka'anna al-Qur'ana laysa kitabun min Allah. Bí ìgbà tálù Qur'ani kì í ṣe ìwé Ọlọ́run. Umar radiyallahu ta'ala anhu ó sọ fáwọn èèyàn jọ náà pé inni uridu an aktuba sunana. Èmi náà rò pé kémi náà kó sunna jọ. Àmọ́ ń gbà mo wá rò fazakartu, mo wá padà wá rántí wípé àwọn kan máa ń bẹ nínú àwọn tí wọ́n ṣáájú tiwa tó já sí pé wọ́n máa lọ kó àwọn ọ̀rọ̀ míì jọ tó wá di wípé ní taraku kitaballah, wọ́n wá mú ìwé Ọlọ́run wọ́n sọ ọ́ nù, tó wá já sí pé ọ̀rọ̀ àwọn àfà, ọ̀rọ̀ àwọn nǹkan kan àkàbù ni wọ́n wá rù sórí. Àwọn Yahudi àtàwọn Nasara ni bẹ́ẹ̀ bá kó ti Bible fún wọn lónìí wọn nígbà. Bẹ́ẹ̀ náà làwa mùsùlùmí làwa náà wá dà lónìí. Kọ́lọ́mọjà àdàdàkúdà kó sì tún wá ṣe. Àyà kan nìyẹn o nínú al-Qur'an. Tó bá tún wá wò wá jẹ́ ká wá lọ sínú àdísù Ànábì Muhammad léyìí tó bá àyà yìí lọ gangan. Jẹ́ kí n tó fún ẹ láyà kan sí nínú Suratul A'raf Quran 7 àyà 170. Ọlọ́run sọ fún wa ń bẹ̀ ó ní walladhina ṣọ̀pọ̀ ti sọ fún Ànábì pé fastamsik billadhi uhiya ilayk. Qur'ani ta fi ránṣẹ́ sí ọ òun ni ó gbámú. Tó bá ti gbámú innaka ala siratin mustaqim, ó ti wà lórí ojú ọ̀nà tààrà. Ó ní wa innahu ladhikrun lak, torí pé ìwé yẹn gangan dhikrun lak. Ibẹ̀ la kó bó ti lo ayé, bó ti ṣẹ̀mí, bó ti gbayì, bó ti lọ́lá, ibẹ̀ la kó sí. Iyì wo ló wà lára àwa mùsùlùmí lónìí nígbà tá a pa Qur'ani tì, àti dẹlẹ́tẹ̀, àrùn mùsáyé, àti yọ̀dín, àti bàjẹ́, àyàtọ̀ sáwọn tó wà nínú ṣáláńgámá. Tá a bá débì kan tí mùsùlùmí kan bá hùwà kan tó bá dá lójú àwọn èèyàn mọ̀ sọ pé alájì kò possible kẹ́ ẹ jẹ́ mùsùlùmí. Àwọn mùsùlùmí àdúgbò wa wọn ṣe rí, wọn dùn wò, wọn gbádùn. Ẹ máa wo àdánwò. Ẹnìkan kú lọ́dọ̀ rẹ̀, ìrònú ẹni pé kèfèrí ni. Ó dẹ̀ bẹ̀rẹ̀ sí ní ìbàjẹ́ pẹ̀lú wáàsí pẹ̀lú ọ̀rọ̀ tí ò dáa. Ṣé bá Ànábì ṣe hùwà nìyẹn? Ṣèbí wọ́n gbé kèfèrí kọjá níbi Ànábì jókòó sí, ẹ̀yin tẹ́ ẹ̀ ní làákàyè ọ̀rọ̀ Ọlọ́run, tẹ́ ẹ̀ mọ bọ́lọ́run bá ti ń jẹ́, tẹ́ ẹ̀ mọ bọ́lọ́run ṣe rí. Ẹ wo arábìnrin tí wọ́n ló kú nì, kí ló kàn yín pẹ̀lú ẹ̀? Ẹ fílẹ̀ lakum dinukum waliya dini, hadha ma qala Allahu lana fi kitabina. Ìntọ́ba mi sọ fún wa nínú ìwé wa nìyẹn. Ẹ máa fẹ̀sìn yín ṣe tí kọ́ máa ṣe tí wọ́n. Ma min isabika, ìwọ kọ́ ló fẹ́ ṣèṣirò wọn fọlọ́wọn balẹ̀. Ọlọ́run fún rẹ̀ gan sọ nínú Al-Qur'ani pé yu'adhibu man yasha wa yarham man yasha. Òun lè fìyà jẹ ẹni tó wù òun lè kẹ́ ẹni tó bá wù òun. Ṣé bó wà nínú hadisi nínú sunnah wípé wọ́n ń gbé òkú kèfèrí kan lọ́jọ́ kan. Ànábì Muhammad sallallahu ta'ala alayhi wa sallam ó wá dìde lórí ìjókòó. Àwọn sahaba al-kiram nínú wọn wá ń sọ pé innahu yahudiyyun, ẹni tí wọ́n ń gbókù rẹ̀ lọ yẹn kèfèrí ni, yahudi ni, kìí ṣe ẹni tí ń sin Ọlọ́run kò lálàáfíà pẹ̀lú Ọlọ́run. Ẹ̀gbọ́n tá Ànábì bí wọ́n léèrè ni, Ànábì ni alaysati nafsan, ṣé kìí ṣẹ̀mí ni?
níjọ́ náà gbogbo àwọn sàhábà al-kiram ni wọ́n dìde fún òkú káfìrí léyìí tó ń já sí pé nínú sharia Islam Ọlọ́run ń fẹ́ ká bọ̀wọ̀ fún gbogbo ẹ̀mí tó jábọ́ látara pé ẹ̀mí yẹn jábọ́ ẹni yẹn tó wá jọ ọmọ kékeré àwọn fámìlì rẹ̀ wọ́n ń banújẹ́ lọ́wọ́ inú wọn ò dùn ẹ̀yin tẹ́ ẹ̀ mọ̀ ọ̀la tẹ́ ẹ̀ lọ́la tẹ́ ẹ̀ mọ̀ bọ́lá ó ti rí ẹ̀yin wá ń bọ́ ọ̀tà ẹ̀ ń bara inú ilé yẹn nínú jẹ́ tó sì já sí pé nínú ojúṣe mùsùlùmí ni pé tí kèfèrí bá kú káwa náà bá wọn lọ kẹ́dùn bàbá tó bí Sayyidina Ali karamallahu abọ́gibọ̀pẹ́ ní wajha ó bá wọn bàbá rẹ̀ lọ kẹ́dùn ààrẹ nìkan tó fi bàbá rẹ̀ ṣe yẹ̀yẹ́ ààrẹ nìkan yẹ̀yẹ́ là ń ṣe súnà kọ́ là ń ṣe Islam kọ́ là ń ṣe wo ṣe sí ànábì sókù kèfèrí tó kú wọ́n ń pè sákèésí pé innahu yahudiyyun ó dẹ̀ ń sọ fún wọn pé alaysati nafsan ya Rasulullah ọlọ́run ṣíjú àánú wa mùsùlùmí o wallahi fasaddal hayata wa dunya àti báyé jẹ́ jìnà adẹ́rù pa ń ṣe tọ́lọ́ ọ̀rọ̀ lẹ́lòmí ó sọ tí ó kó bá níwájú ọlọ́run tí ó máa rọ̀ pé òun jíṣẹ́ ọlọ́run la ilaha illallah ẹ̀mí ò jọ wá lójúmọ́ torí pé nìkan ti jẹ́ kèfèrí ẹ̀mí ò bàbàrà lọ́dọ̀ wa mọ́ àwa máa sọ̀rọ̀ tí ó máa bà wọn ara lé ẹni ẹnu jẹ́ tó já sí pé tó bá ń gbọ́ Islam ò lè wù wọ́n kò sì lè jẹ́sìn gidi wọ́n ń bú ọlọ́run wa lónìí wọ́n ń bú alukur'ani wa wọ́n ń bú ànábì wa nítorí orí ibú táwa mùsùlùmí ń ṣe lórí social media ọlọ́run fúnra ẹ̀ ló sọ bẹ́ẹ̀ nìkan oníṣàyàzẹkẹrù man yakhsha ẹni bá nípa ya ọlọ́run ni ó máa gba ọ̀rọ̀ alukur'ani tí ó máa lò wa yatajannabuha al-ashqa àwọn tó rí ibú wọn bá dàgbà ní alukur'ani yẹn ṣe láǹfààní an-nafsu ọlọ́run pàtàkì ẹ̀mí kódà tí kèfèrí bá kú a gbọ́dọ̀ bá a kẹ́dùn ẹ fìdájọ́ ẹlẹ̀ fún ọlọ́run ìbájọ́ ọmọ náà ìbájọ́ ọmọ àlìjẹ́nà torí yín bá pé ní Fìràwọ̀n báyé jẹ́ ju bá ní lọ ẹ wò gbà tẹ́mi fẹ́ jábọ́ lẹ́nu Fìràwọ̀n ẹ̀gbọ́n tó padà sọ ní Fìràwọ̀n tó pa ìmọ̀yí ẹ̀mí nítorí kí ẹnìkan má bàa lọ lábí tiẹ̀ ọlọ́run tó rán Músá dé tán ó tún wò pé kí lòun fi lè dá Músá lọ́wọ́ kọ́ ó tún ní kán máa pa gbogbo ọmọ táwọn tí wọ́n bá tẹ̀lé bí lọ ka Kùránì dáadáa ọlọ́run tó wá ń sọ fún Fìràwọ̀n yẹn níjọ́ tẹ́mi fẹ́ jábọ́ lẹ́nu ẹ̀ ó tún ń sọ fọ́lọ́run wípé amantu billadhi amanat bihi banu Israel Fìràwọ̀n bó ṣe yọ lórí ibú tó ó ń sọ fọ́lọ́run ọba ń jọ́nà pé èmi náà ti nígbàgbọ́ mo ti gbà ń táwọn Banu Israel gbàgbọ́ yẹn mo ti gbàgbọ́ ọlọ́run ò sọ pé rárá padà kò ní jẹ́ bẹ́ẹ̀ ní tọ́lọ́run fi dá lóhùn ni pé al-ana ó ti pẹ́ jù al-ana Fìràwọ̀n ó ti kọjá kọ́dí aṣọ ìtẹ́mí kabul ó ti yapa ọlọ́run sẹ́yìn púpọ̀ wa kunta minal mufsidin ó ti wà nínú àwọn tó báyé jẹ́ àmọ́ tí máa ṣe fún ọ pẹ̀lú pé ó ti ẹ̀gbà yìí nuna jika bi badanika litakuna liman khalfaka ayatan ẹran ara rẹ máa dá sí mi ò ní jẹ́ kó jẹ kò ní jẹrà kó lè máa jẹ́ ìwòye àti ẹ̀kọ́ àti ìrántí fáwọn tí wọ́n ń bọ̀ tí ó bá wúrú wà yẹn ṣe bára mùsùlùmí tí ò jẹrà lénilẹ̀ yìí fi ń pọ́n mùsùlùmí lépẹ́ ní ọlọ́run nínú lọ́dọ̀ àwọn kan ṣèbórí yẹn náà lọ́lọ́run ṣe fífún ràá tó jọ́ta ọlọ́run yìí sí lọ́wọ́ mọ́ wallahi ìranu àtòfò láńṣe gbogbo ẹni tí ò bá ti fi alukurani tẹ́lẹ̀ tó lọ ń sọ pé ń kó hadith wallahi ò lè gbọ́ yé láyé ó kàn máa sọnù ní kí ló fẹ́ gbọ́ yé mẹ́ ò gbọ́n tọ́lọ̀ ń sọ ni ìwọ tó mọ̀ pé tádìsì bá yapa Qur'an tó bá tẹ̀ ládìsì yẹn tó fi Qur'an ilẹ̀ ò ti ṣorí ibú nínú ọ̀rọ̀ ọlọ́run pé innal ladhina ikhtalafu fil kitabi lafi shiqaqin ba'idin ìwọ tó mọ̀ bẹ́ẹ̀ lẹ́ni wo ń tàn rí àwọn èèyàn ń parọ́ máa nẹ́bì wọ́n lánàbì sọ wípé inna Allaha khalaqa Adama ala surati ọlọ́run dáadáa mà gẹ́gẹ́ bí àwòrán ọlọ́run ó dẹ̀ wà nínú ìwé Genesis book 2 lọ́ọ̀ka ní 21 lọ́ọ̀sálẹ̀ ọlọ́run sọ bíbélì ń sọ ń bẹ́ẹ̀ ẹ wá ẹ jẹ́ ká dá ènìyàn gẹ́gẹ́ bí àwòrán ara wa fa khalaqal insana ala suratihi ala suratina. Same thing with the Bible.
ìwọ náà ó dẹ̀ lálàáfíà ó dẹ̀ gbà pa Ànábì ló sọ sallallahu alayhi wa sallam wa alihi. Ẹ jẹ́ á lọ túnra wa ṣe torí pé kò sẹ́ni tó mọ̀ ńlá. Ọlọ́run gan sọ fún wa wípé ma tadri madha taqsibu gada. Ó mọ̀ tí wọ́n náà ń bọ̀ wá ṣe lọ́la, bóyá kèfèrí ló padà kú sí ó mọ̀. Ọlọ́run ọba mi nìkan ló mọ̀. Ó ti tó. Ọlọ́run ní alam ya'ni lilladhina amanu an takhsha'a qulubahum li dhikrillah. Ṣé kò tí ì tásìkò fẹ́yìn tẹ́ nígbàgbọ́ nú Ọlọ́run kẹ́yìn náà tí ẹ̀ máa páyà láti tẹ̀lé ọ̀rọ̀ Ọlọ́run tó wà ní Al-Qur'ani ni tí kìí ṣọ́rọ̀ àwọn èèyàn li dhikrillah. Ilé ni à ń kẹsẹ́ bọ́sẹ̀. Ẹ wò bá Nábì ṣe ṣe pẹ̀lú kú àwọn káfìrí tó kú. Ẹ wò bá wa ṣe ń ṣe pẹ̀lú kú ẹni táwa gbà yí pé olùkọ́ tọ́lọ́run olùkọ́ ẹ̀sìn wa ni nígbà tán bá kú. Ẹ dákun, ará ilé obìnrin yẹn wo ló lè gbọ́ròyìn Islam, ará ilé obìnrin yẹn wo ló lè fojú rewo Islam, ará ilé obìnrin yẹn wo ló lè rí Islam lẹ́sìn tó lálàáfíà nú ayé. Ẹnìkan wà máa sọ pé òdodo ọ̀rọ̀ làwọn àfáà yẹn ń sọ, òdodo ọ̀rọ̀ lẹ́yìn ni àbáyìmọ̀ kan. Ọlọ́run kó là wá ń bẹ̀, ẹ jẹ́ á tẹ̀síwájú. Ọlọ́run gbé wa lọ bẹ̀ ni, kọ́lọ́run kó ṣíjú àánú wa kó ṣe dáadáa fún wa. Naam. Ó wá rí pé nígbà tọ́lọ́run ti sọ fún wa pé ká Nábì gbá Kùránì mú, ó wá bá àwọn ọmọlẹ́yìn rẹ̀ náà sọ̀rọ̀. Tó bá lọ sínú Suratul A'raf torí bẹ́ẹ̀ mo ti já lọ. Quran 7 verse 170. Ọlọ́run ní walladhina yumassikuna bil kitabi. Àwọn tí wọ́n gbá Al-Qur'ani mú ṣinṣinṣin. Ó ń dùn mí, ẹ má bínú torí Ọlọ́run máa ń fẹ́ kí Qur'ani wà lẹ́gbẹ̀ẹ́ mi. Innal ladhina yumassikuna bil kitab. Ọlọ́run láwọn tí wọ́n gbá Al-Qur'ani mú tí wọ́n dì í mú ṣinṣin. Ọlọ́run ní wa aqamu salata tí wọ́n ń kírun. Ọlọ́run ní inna Ọlọ́run àwa ó ti wá o, plural of respect nìyẹn. Ọlọ́run a máa kàrámà rẹ̀ kẹ́lẹ́ mọ̀ kó tóbi. Ó ní inna àwọn Ọlọ́run yìí o la nudi'u ajral muslihin. A ní fi ẹ̀san àwọn al-muslihin náà rẹ̀ tó ra àwọn alátúnṣe nìyẹn. Al-muslihin àwọn tí wọ́n fẹ́ tún ayé ṣe ni wọ́n máa di Kùránì mú. Yumassikuna bil kitab àwọn tí wọ́n gbá mú wa aqamu salata kọ́dẹ̀ ń kírun. Ó ní iná èyí tó dájú ní pé ọwọ́ Ọlọ́run la nudi'u ajra al-muslihin. A ní fi ẹ̀san àwọn olùṣe dáadáa rẹ̀. Àyà Kùránì lélẹ̀ tó já sí pé àti Ṣíà àti Súnnà àwọn méjèèjì bákan náà ni wọ́n rí mbẹ̀. Níbi wípé ìrònú àwọn àfáà wọn ní máa bàbàrà jù lọ́dọ̀ àwọn méjèèjì. Mo sọ lẹ́ẹ̀kan ọ̀nà méjì ní Islam pín sí. Ọ̀nà méjì tó pín sí náà ní Ṣíà àti Súnnà tá yóò fi parẹ́. In tó sì pín òṣèlú ni pé ta ni ó wà wájú, kò sí nǹkan mi. Gbogbo èyí tó kù tá máa wí lẹ́yìn ẹ̀ irọ́ ni. Ṣíà rí bákan, Súnnà rí bákan, irọ́ là ń pa. Òótọ́ yẹ jẹ́ àjọ fi hàn wá. Kí wá là Nábì wá fi ilẹ̀ tó sọ. Al-Qur'an lásọ pọ́lọ̀ fún Nábì. Ẹ wá jẹ́ á lọ sínú àdísù Ànábì Muhammad. Tá a bá lọ sínú Sahihu Muslim nínú àdísù 1218. Hadithu Jabir níbi tó ti ń sọ̀rọ̀ al-hajj wa fihi ma qalahu fi khutbati Arafa. Léyìí tá Nábì fi sọ̀rọ̀ nínú kútùbà tó ṣe ní Arafa. Ó ní wa qad taraktu fikum man lan tadillu ba'dahu in i'tasamtum bi. Ma gbọ́ sallallahu alayhi wa sallam. Ànábì kì í yapa Ọlọ́run, kì í yapa Al-Qur'an. Ànábì ń sọ wípé kútùbà Àràfà rẹ̀ ó ní qad taraktu fikum. Èyí tó dájú ni wípé mo ti fi ilẹ̀ fún yín o. Taraktu fikum, mo ti fi ilẹ̀ fún yín o. Ma lan tadillu ba'dahu. In tó já sí pé láyéláyé ẹ ní ṣìnà lẹ́yìn rẹ̀. In i'tasamtum bi tẹ́ bá ti lè mú dání. Gẹ́gẹ́ bó bá mi ṣe sọ pé fastamsik billadhi uhiya ilayka wa innaka ala siratin mustaqim. Innal ladhina yumassikuna bil kitabi wa aqamus salata inna la nudi'u ajral muslihin. Ọ̀rọ̀ Ànábì wa ní qad taraktu fikum, mo ti fi nǹkan lẹ̀ fún yín o. Ma lan tadillu ba'dahu tẹ́ ní sọnù lẹ́yìn nǹkan ní ẹni i'tasamtum bi tẹ́ bá ti lè mú dání. Kí ni nǹkan náà? Kitab Allah, Al-Qur'an. Kò sí àlékún lára rẹ̀ nínú Sunanu Muslim ládìísì eléyìí tí mo wí yìí o. Eléyìí ló lọ pẹ̀lú Al-Qur'an.
nínú Sahihu Muslim pé kò di tara kò sí sunna ńbẹ kò sí alul bayti ńbẹ hadisi le bó tiẹ̀ já sí pé hadisi mi ńbẹ tó jẹ́ pé sunna wà lára alul bayti wà lára a yanjú yẹn lọ́tọ̀ ó ní mo ti fi nǹkan lẹ̀ fún yín falan tadillu ma lan tadillu ba'da tẹ́ ní ṣìnà lẹ́yìn rẹ̀ in i'tasamtum bihi eléyìí ò ń ṣe bihi mọ́ so tẹ́ bá ti lè mú dání kitaballahi òun náà ní ìwé Ọlọ́run irú àdísù yìí náà ń bẹ tó já sí pé akhraja Ibn Hibban fi sahihihi tẹ́ bá lọ wo Sahih Ibn Hibban nínú hadith 122 an Abi Sharih al-Khuza'i radiyallahu anhu qala tóun náà sọ fún wa wípé kharaja alayna Rasulullah sallallahu alayhi wa sallam olójíṣẹ́ Ọlọ́run jáde sí wa níjọ́ kan ó dẹ̀ ń sọ fún wa pé ẹbṣirú 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 ó yá ẹ máa dùnnú ó ń fún wọn nírò ó wá ń bi wọ́n léèrè yìí pé alastum tashhaduna an la ilaha illallah àbẹ́ẹ̀ tí ẹ̀ tí ìjẹ́rìí wípé àbẹ́ẹ̀ sínú ẹni tó jẹ́rìí pé kò sẹ́nìkan tá a máa ṣe yàtọ̀ sọ́lọ́run wa anni rasulullah tẹ́ ẹ sì jẹ́rìí pé mi ò jíṣẹ́ Ọlọ́run qalu na'am gbogbo wọn ní bẹ́ẹ̀ ni gbogbo wa lágbà pé kò sẹ́ni tá a máa ṣe yàtọ̀ sọ́lọ́run ìwọ náà ló jíṣẹ́ tọ́lọ́run ọba rán sí wa o ànábì wa sọ fún wọn wípé fa inna hadha al-Qur'ana ṣe rálù Qur'ani yóò sábàbùn ojú ọ̀nà kan ni o sábàbùn ìwé kan ni o sábàbùn ìdí kan ni o tarfuhu biyadillah azza wa jalla tí apá kan rẹ̀ tó wà lọ́wọ́ Ọlọ́run wa tarfuhu bi aydikum tí awẹ́ kejì ń bẹ lọ́wọ́ yín ó gbọ́ ìyẹn fi hàn pé al-Qur'ani ló lè so wọ́n mọ́ Ọlọ́run ó ń sọ fún wọn pé fa inna hadha al-Qur'an ṣe ra al-Qur'ani yóò sábàbùn ọ̀nà kan ni o ìlànà kan ni o ìwé kan ni o tarfuhum biyadillah tí etí rẹ̀ kan apá kan etí ẹ̀ ó ń bẹ lọ́dọ̀ Ọlọ́run wa tarfuhu bi aydikum tí apá kejì etí tó wà lọ́wọ́ yín ó wà ní fastamassaku bi ẹgbàmú fa innakum lan tadillu ẹ ní ṣìnà tẹ́ bá rí bẹ́ẹ̀ walan tuhliku ba'dahu ẹ sì ní parun abadan táyé ó fẹ́ parẹ́ eléyìí náà bá kíni ó bá al-Qur'ani lọ àdísù yìí ó wà nínú silsilatul hadithi as-sahih àti àfáwà Albani nínú hadith 713 Albani náà sọ àhà rẹ̀ bákan náà tá a bá lọ sínú Sahihul Bukhari èyí tó já sí pé ó ti di wàhálà fáwọn sàlàfíà lónìí torí pọ́pọ̀lọpọ̀ tí wọ́n rò pé wà ń bẹ̀ Sahihul Bukhari wọ́n tó wá ń sọ bí ìgbà tó jẹ́ pé Sahihul Bukhari ó jẹ́ ìwé Ṣíà la ilaha illallah ẹwùjọ tí wọ́n ti ń parọ́ ìwé Ṣíà al-Mubaraku ń kóòtì kọ́lọ̀n tó wá lo al-Ustaz Tọ́lá kó tó wá fi jẹ́rìí ni pé al-Mubaraku èyí ṣe Ṣíà o àmọ́ ana Tọ́lá ibn Mustafa ana Shi'iyyun òun ṣe fàárí ẹ̀ kò sì sí tó burú mẹ́ mẹ́ẹ̀dáàmà huwa Shi'iyyun lójú wọn tó bá jẹ́ Ṣíà kí ló wà mẹ́ tí wọ́n náà bá ń ṣe fàárí pé súnnà níwọ súnní níwọ kí ló burú òun náà ṣe fàárí pé Ṣíà ló tó sì jáde pé nǹkan kan náà lẹ́jọ́ gbàgbọ́ kí wá làwọn àtàkì rẹ̀ sí kí la fẹ́ máa dà láàmú sí kí la fẹ́ máa yọ lẹ́nu sí ẹjọ́ ṣe ìsìláàmù ẹ̀ ká máa kẹ́nìkan ẹlòmíì orí ẹlòmíì wá burú nígbà tí ò ní líbí wa ní ìrònú tí mùdírù fẹ́ mú wálẹ̀ Yorùbá nù ìwọ náà sì máa pé rọ́ ló ń pa kí ló kan mùdírù fẹ́ràn mùsùlùmí gẹ́gẹ́ bí mùsùlùmí ti rí mùdírù ò sì faraalẹ̀ fún mùsùlùmí tí ń bá ẹ̀sìn jẹ́ ni gbogbo ẹni tó bá kórìíra mùdírù ẹ lọ wò wọn dáadáa wọn fẹ́ràn ànábì wọn fẹ́ràn Islam wọn dẹ̀ fẹ́ràn láti sọ Islam lórúkọ tí èṣe tiẹ̀ wọn dẹ̀ kọ̀ láti sọ ànábì lórúkọ tí èṣe tànábì ẹ lọ wò wọn ìdí nìyẹn tí wọ́n fi ń wò pé bá ti pàwọ́ lẹ́nu mọ́ sórí gbogbo àwọn ọmọ rẹ tó kù yẹn mú dọ̀lẹ́ Ọlọ́run wá mú yín Ọlọ́run ò pa wá lẹ́nu mọ́ kò sì ní pa wá lẹ́nu mọ́ fún yín la ilaha illallah bákan náà tá bá lọ ka Sahihul Bukhari nínú hadith Abdulaziz ibn Rafi' qala ó ní dakhaltu ana wa Shaddad ibn Maqal ala ibn Abbas ó lé mi Abdulaziz ibn Rafi' àti Shaddad ọmọ Maqal àjọ wọlé lọ bá ibn Abbas radiyallahu ta'ala anhu hadith yìí wà nínú hadith 5019 ó láwọn wá lọ béèrè lọ́dọ̀ rẹ̀ wípé atáraka nẹ́bí yù ẹmẹ bí Abbas jẹṣẹ́ sí ànẹ́bì
ibn Abbas yẹn ni pé Ma'qal ibn Abbas ẹ mọ bó ṣe jẹ́ sáà nẹ́bì ó láwọn wá wọlé lọ bá àwọn béèrè lọ́dọ̀ rẹ̀ wípé qala Shaddad ibn Ma'qal Shaddad ọmọ Ma'qal wá ń sọ báyìí fún ọmọ Abbas wípé ataraka an-nabiyyu sallallahu alayhi wa sallam min shay'in ìjà nẹ́bì tí ẹ fi nǹkan kan lẹ̀ nínú ọ̀rọ̀ òfin ẹ̀sìn fún wa ẹ̀gbọ́n tó sọ ó ní ma taraka illa ma bayna ad-dafatayn ó lá nẹ́bì òfin nǹkan kan lẹ̀ yàtọ̀ sí tó wà nínú al-Qur'an táàmà ṣí àwẹ̀ rẹ̀ báyìí qal ó wá ní wa dakhalna ala Muhammad ibn al-Hanafiyya àtún wá lọ bá Muhammad ọmọ Hanafiyya fasalnahu àtún lọ béèrè lọ́wọ́ ẹ̀ faqal òun náà tó sọ pé ma taraka illa ma bayna ad-dafatayn ànábì òfin kankan lẹ̀ fáwọn mùsùlùmí yàtọ̀ sí al-Qur'an gbólóhùn tá a kà yìí lafdhul imam Ahmad tó bá ìyẹn eléyìí ó wà ní Sahih Bukhari lọ́dọ̀ al-imam Ahmad tó bá lọ ka hadith 9009 hadith 1909 hadith 1909 1909 òun mú nínú riwaya tiẹ̀ ó ní illa ma bayna adayni al-lawhayni illa ma bayna adayni al-lawhayni ó láyàfin tí ń bẹ nínú aláwẹ́ méjì tá a bá ṣí báyìí qala ash-sharih àfáà tó ṣiṣẹ́ rí wàdísì ó ní min shay'in tí wọ́n sọ ní pé ṣáà bí fi nǹkan kan lẹ́yìn ó ní shay'an fi isharahu in tó fi Ọlọ́run bẹ́nu ẹ̀ ó ní wa nahwu ó ní ghayrul Qur'an ọ̀rọ̀ nábì òfin nǹkan kan lẹ̀ yàtọ̀ sí al-Qur'an tá a bá tún lọ sínú Sunanul Bayhaqi látọ̀dọ̀ gbogbo ń tà ń sọ yìí ọ̀pọ̀ wọn ò mọ̀ torí pé wọ́n yé kátírà èyí tó lè mú owó wá nínú Lárúbáwá ni wọ́n ń kà kán máa búyàn kán máa ṣépè fáwọn èèyàn kán máa bàtà àwọn èèyàn jẹ́ pẹ̀lú ọ̀rọ̀ ẹnu káwọn èèyàn máa ní ilé àwùjọ òun ni wọ́n máa kà wọ́n máa ń ta ọ̀rọ̀ Ọlọ́run ni láti fi ra ayé wọ́n ó sì ta àlìjẹ́nnà láti fi ra iná wọ́n ó ta ìmọ̀nà láti fi ra ìṣìnà Ọlọ́run gan sọ bẹ́ẹ̀ ní Qur'an kọ́lọ̀ má jà rí bẹ́ẹ̀ fi Shabil Iman tó bá lọ́wọ́ Shabil Iman lọ́wọ́ 172 ó ní lam yaturki nabi illa ma bayna ad-dafatayn ànábì òfin kankan lẹ̀ fáli wọ́n yìí yàtọ̀ sí al-Qur'an ó ní wa laysa wahidan minha fi ahadi as-sahihayn so wara wọn hadisu tí wọ́n wá ń kóòtì lẹ́ni ipe kitabullahi wa sunnati pé ànábì sọ yìí pé taraktu fikum amrayni mo fi nǹkan méjì ilẹ̀ fún yín o ma in tamassaktum bihima tẹ́ bá ti gbá méjèèjì mú lan tadillu ẹni sọnù kitaballahi wa sunnati al-Qur'ani àti sunna ni laysa wahidan minha fi ahadi as-sahihayn al-Bukhari wa Muslim ó lè bá pàdé nínú Sahihul Bukhari àti Muslim ẹnu tí wàá bá pàdé nínú Bukhari àti Muslim náà ni wípé al-Qur'ani nìkan ó sì bá mi tóun ní ṣe pẹ̀lú Ahlul Bayti lọ́dọ̀ Sahih Muslim ó lè bá so wọ́n padà rọ àwọn ẹ̀yìn torí pé kó wá náà ló ń rọ àwọn méjèèjì náà ni wọ́n jọ ń rọ tí ṣí àbárọ àdísù náà kí ní yẹn fẹ́ lọ ní Ọlọ́run ò sì ní yóò lọ àáyànjú eléyìí so kọ́lọ́run kó ṣe dáadáa fún wa ìyẹn fi hàn wípé àdísù tá a mú wáyé lẹ́ẹ̀bà nínú Bukhari tó sì lálàáfíà pọ́nyán àti nínú Sahih Muslim náà ẹ wá rí wípé tá a bá lọ sínú Sahih Muslim laysa fihi at-tamassuk bil-'itra wala bis-sunnah kò sí nínú Sahih Muslim wípé mo fi nǹkan méjì ilẹ̀ o tí ń jẹ́ al-Qur'an àti ìwé Ọlọ́run bẹ́ẹ̀ náà ni ò sí nínú Sahihul Bukhari tá bá lọ sínú Sahih Muslim ẹ wá lọ gbọ́n tó wà ńbẹ̀ tóun fẹ́ yàtọ̀ sí tí Muslim ti kọ́kọ́ mú wáyé tí ó mọ̀ túmọ̀ eléyìí tó fẹ́ mú wáyé ó lá Nabi sallallahu alaihi wasallam sọ wípé ana tariku fikum ath-thaqalayn eléyìí náà làwọn tí wọ́n jẹ́ Ṣíà làwọn mú dání láti fi sọ fún alùsùnnà pé rárá àwa ló yẹ ká tukọ̀ Islam so ana tariku fikum ath-thaqalayn mo gbé ẹrù tó wúwo méjì mo fi ilẹ̀ fún yín o awwaluhuma kitabullah àkọ́kọ́ nú ẹrù tó wúwo náà òun náà ni ìwé Ọlọ́run ẹ má gbà o fi il-huda ìmọ̀nà Ọlọ́run ọba ń bẹ nú rẹ̀ wa nur inú al-Qur'ani yẹn ni mọ́lẹ̀ Ọlọ́run wá o fakhudhu bi kitabillah al-Qur'ani yẹn ni kẹ́ mú dání o wastamsiku bihi ẹgbà mú dáadáa ẹmú ṣíṣíṣí wọ́n ní níjọ́ náà fahassa ala kitabillah
ànábì ṣe wọ́n lójú kòkòrò gan lórí alukur'ani yẹn wàrọ̀ gabafi ó tẹra mọ́ ojú kòkòrò ni pé wọ́n gbọ́dọ̀ fi kur'ani ṣeré thumma qala lẹ́yìn yẹn lànàbì wa sọ wípé wa ahla bayti àtàwọn ará alé mi òun ò ní tírà ó wá ní uzakkirukumullaha fi ahli bayti mò ń fi Ọlọ́run ọba rán yín létí nípa àwọn ará alé mi o ìyẹn fi hàn pé àdísù eléyìí ń sọ wípé kí wọ́n tọ́jú àwọn ará alé ẹ̀ làwọn alùsùnà làwọn gbà lé lórí pé kì í ṣe pé ó ń sọ wípé kàn ṣèjọba so uzakkirukumullaha fi ahli bayti mo ń fi Ọlọ́run ọba mi kọ́ yín lọ́rùn nípa àwọn ará alé mi o uzakkirukumullaha fi ahli bayti mo fi Ọlọ́run ọba mi kọ́ yín lọ́rùn nípa àwọn ará alé mi àmọ́ wọ́n kùnà wọ́n ṣe dáadáa sáwọn ará alé ànábì yẹn àfi tá bá tán ra wa wọ́n ṣe dáadáa àwa náà sì ti rí àwọn ẹ̀kọ́ ẹ̀ débi pé in tó lè bá Fatima nínú jẹ́dé lẹ́fù wípé kó mọ̀ yọnu sí Abubakar àti Umar tó fi jáde láyé tó sì wà nù Sahih al-Bukhari tí wọ́n sì mọ̀gbà tó kú wọ́n mọ̀ bí wọ́n ṣe kírun sí lára wọ́n mọ̀ bí wọ́n ṣe sín torí pé wọ́n sín lóru torí pé Fatima sọ àsọlẹ̀ wọ́n gbọ́dọ̀ gbọ́ pé òun kú wọ́n sì gbọ́dọ̀ débi òkú òun ẹ worú ìnira tí Fatima lè bá pàdé lọ́dọ̀ wọn tó le tó bẹ́ẹ̀ àwọn kan tán wá jẹ́ olólùfẹ́ tí nǹkan yẹn ń dùn ni wọ́n ń pè ní ṣíyà o tí ò tẹ́ wọn lọ́rùn tí wọ́n sì ní kò ní tẹ́ àwọn lọ́rùn tálíkì àmọ́ òfìdé pé bẹ́ẹ̀ ṣe ṣàwọn aráalé ànábì yẹn àwọn ò ní gbà ní tìtorí pé ànábì ti sọ wípé inna Fatima bid'atun minni Fatima bá ṣe ara mi ni wa man azaha béèyàn bá ní lára qad azani ó ti ní mi lára wa man askhataha béèyàn bá ti bí nínú qad askhatani ó ti bí mi nínú wa man aghdabaha béèyàn bá ti wà tí ó bínú qad aghdabani ó ti bí mi nínú wa man ardaha béèyàn bá rí yọnú ẹ̀ qad ardani ó ti rí yọnú èmi náà Ọlọ́run dẹ̀ ń sọ fún wa wípé innal ladhina yu'dhuna Allaha wa rasulahu àwọn tí wọ́n ní Ọlọ́run àtòjíṣẹ́ ẹ̀ lára la'anahumullahu fi dunya wal akhirah wọn Ọlọ́run bínú sí wọn láyé yóò tún bínú sí wọn lọ́run àwọn tó wá ní ọmọ yẹn lára ńkọ́ ta ni wọ́n ní lára wọ́n ní ànábì lára ta ànábì dẹ̀ sọ fún wọn kó tó pé ma as'alukum alayhi min ajrin illa al-mawaddata fil qurba mi ò ní kẹ́ fún mi lówó àmọ́ tí n bá lọ ẹ má fi àwọn ẹbí mi ṣeré ẹ bá mi tọ́jú wọn wọ́n sì kùnà wọ́n ṣe dáadáa sí wọn ló bí wàhálà yìí lórí ọ̀rọ̀ afẹ́jọ́ tó bá yẹ pé wọ́n ti olórí bí wọ́n ti ṣe olórí yẹn wọ́n tún wá ṣe dáadáa sí wọn Fatima lọ ikú rẹ̀ ò já lọ́wọ́ wọn sábàbí ikú ẹ̀ Ali náà lọ ikú rẹ̀ ò já lọ́wọ́ wọn tọ́lọ̀ ń dẹ̀ ń sọ wípé al-Qur'anu ma Aliyi wa Aliyu ma al-Qur'an Ali ń bẹ Qur'ani ń bẹ lọ́wọ́ rẹ̀ Qur'ani ń bẹ pẹ̀lú Ali al-haqqu ma'ahu wa huwa ma'a al-haqqi àwọn méjèèjì ò ní yára wọn lẹ̀ ó wà nù Sahih Bukhari ó wà nù súnú àwọn hadith kìí ṣe pọ́rọ̀ ọ̀rọ̀ ṣíà tó lọ bá yẹn káfí yẹn lẹ̀ ṣò wá rí wípé káwá padà kò lọ ẹ má bínú mò ń gbìyànjú láti switch network yẹn sí network míì ni tí ó lè lálàáfíà naam ẹ jẹ́ ká wá padà naam ẹ jẹ́ wá padà síbi àdísù méjèèjì èwo ló lálàáfíà nú àdísù méjèèjì ṣé méjèèjì lálàáfíà àbí báwo ni ó ti jẹ́ ṣe rí bí network yìí ṣe ń ṣe yìí ń bá ní ká rọ ẹ̀yin ọmọ ìyá wa nínú Islam ká hẹ́ǹdì eléyìí síbí yìí tá a bá wá kí sọ̀látùl magribi tán ká wá pàdé lórí ọ̀rọ̀ hadithu méjèèjì tí ó máa jẹ́ ma bainal magribi between 7 sí ìṣà ẹ dákun àwa tá a bá rò pé ká ṣe bẹ́ẹ̀ ẹ jẹ́ ká jọ gbé yẹ̀wò ẹ jẹ́ ká dá eléyìí dúró níbí kí yẹn máa jẹ́ àlàyé yẹn ká wá mú kejì yẹn wá kó jẹ́ apá kejì lẹ́yìn magrubi insha Allah subhanahu wa ta'ala pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run ẹ jẹ́ á lọ ká lọ kí magrub tó bá wá dẹ̀ yín magrub ṣe mọ̀ pé ìṣà òun máa ń ní àsìkò tó gùn dandan kọ́ ni ká kí ìṣà yìí lágo 8 a lè kí ní 8:30 a lè kí ní tó 9 torí pé àwọn rìsálà wọ́n máa ṣe lecture lágo 9 mi èyí sì fẹ́ kí lecture wa yìí kọlù
so a parí ẹ̀ síbí tàbá hẹ́ndì eléyìí síbí a wà padà wá ba'da salatil maghribi àwa lè bá dé 8:30 pẹ̀lú ògo lọ́dọ̀ Ọlọ́run tàbá wá make call ńgbà yẹn àti mọ̀ gbogbo tá fi make call kò gbọdọ̀ kọjá aago 9 táwọn ìsàlẹ̀ ó bẹ̀rẹ̀ tiwọn Allahumma ighfir lana dhunubana jami'a wa kaffir an sayyi'atina walhiqna bis-salihin fi ad-dunya walhiqna bihim fi al-akhirah ya rabbal alamin Allahumma kun ma'ana shafiqan wa rahima ولا تقلنا إلى أنفسنا طرفة عين عليك توكلنا وإليك أنبنا وإليك المصير اللهم بحق يا أول الأولين ويا آخر الآخرين يا ذا القوة المتين يا رحم المساكين ويا أرحم الراحمين بابا مدير المركز لقد جاءكم لإلاف أتبوا بوا بابا تامن سادوا فún kárí àwa náà tá jọ wà lórí ètò àtàwọn tí ó máa padà wò àtàwọn tí wọ́n bá share rẹ̀ àtẹni tí ó padà máa share rẹ̀ àpadà sí bú àpadà sí gbà tí Islam ò ní wù wá mọ́ ọlọ́mọdé ó wọlé tẹni kankan wa la ilaha illallah al-fatiha bismillahir rahmanir rahim alhamdulillahi rabbil alamin arrahmanir rahim maliki yawmiddin iyyaka na'budu wa iyyaka nasta'in ihdinas siratal mustaqim siratal ladhina an'amta alayhim ghayril maghdubi alayhim waladdallin amin لقد جاءكم لإلاف تبه لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم بسم الله الرحمن الرحيم لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف سبحانك اللهم وبحمدك نشهد أن لا إله إلا أنت نستغفرك ونتوب إليك سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين والسلام عليكم ورحمة الله تعالى وبركاته